Bómi àjípọn ti tòrò tó mọ́ lọ́lọ́ tí kò lẹ́gbìn ọ̀rọ̀ ayé mi. Opportunity to travel. Then the one opportunity was said if you mommy now. Officer Daddy would be you understand the she ma ba mi ba mo ni sọ̀rọ̀. Iṣẹ́ mo fòwúrọ̀ iṣẹ́ kó dalẹ̀ aṣọ alámì káyé máa tako sí káyé mi ládùn olóyè kí n má ṣàṣedá. Iṣẹ́ mo fòwúrọ̀ iṣẹ́ kó dalẹ̀ aṣọ alámì káyé máa tako sí káyé mi ládùn olóyè kí n má ṣàṣedá. Who is this? Who are you? Orúkọ mi ni Ọmọbọ́lájí, èmi ni boyfriend Àjọkẹ́. Michael! Sir! Àjọkẹ́ ló sọ pé àlejò mi torí ẹni mi sì jẹ́ ohun wọn lé mo ní ìta nìkan jókòó sí. You is military personnel? You're sleeping in the guard room for 3 nights for 3 days. All right, Colonel. Us. Now, gentlemen, we will go Abi? No. Kitchen to watch in here. And you have the guts. Láti wọ inú ilé tèmi wá. No, to sa mo ní fẹ́ kan ní ìbára jẹ́ mo ní serious thing for us. Oh. Ìyá tó máa jẹ́ máa serious. Michael, so it's time. Go in and come out. You have a good brain. Brother, Colonel! You are a dead mate. After you! Idiot! It's okay. Yes! Your phone. Now, Timbani can feel what you feel for life. Timbani can master 3 days to your way. I'm not you never go. Yeah, all right. Yeah, hold your head. Roger! 5, 2, 1, go! Okay! Ti tòrò tó mọ́ lọ́lọ́ tí kò lẹ́gbìn ọ̀rọ̀ ayé mi kó tòrò kí n jèrè kó yẹ mi. Omi àjípọn ti tòrò tó mọ́ lọ́lọ́ tí kò lẹ́gbìn ọ̀rọ̀ ayé mi kó tòrò kí n jèrè kó yẹ mi. Iṣẹ́ mo fòwúrọ̀ mi ṣe kó dalẹ̀ aṣọ alámì káyé máa tako sí káyé mi ládùn olóyè kí n má ṣàṣedànù láàyè. Iṣẹ́ mo fòwúrọ̀ mi ṣe kó dalẹ̀ aṣọ alámì káyé máa tako sí káyé mi ládùn olóyè kí n má ṣàṣedànù láàyè. Mínímíní kó tòrò kó tùbà fún mi kó túṣẹ́ ọ̀rọ̀ ayé mi kó tòrò. Wọ́n gbé ọkùnrin wá sílé mi. Àyákù ẹ̀ gan-an. Wait, what are you doing with your idiocy? Oh. So, ó wà nílé. Ìwọ ló wà láàárọ̀ ọmọ ẹ̀ láti gbọ́kùnrin wọlé. Kò rí bẹ́ẹ̀. Báwo ló ṣe rí? Mo ṣe gbọ́ ohun yín náà ló jẹ́ kí n máa sọ kalẹ̀ wá sí. Ohun mi kọ́ ni mo sọ fún ohun mi lẹ̀. Kí ni ọkùnrin wá nínú ilé mi? Ẹ tẹ́kì ẹ̀yìn sí òun náà ni mo fẹ́ ṣàlàyé fún yín. Mo gbà. Lóòótọ́ ni mo róhun àti ẹ̀ tí wọ́n wà nínú kọ́ńpáàdì tí wọ́n sọ̀rọ̀. Okay. Ìgbà tí kì í ṣe pé ó wọnú ilé tó jẹ́ pé inú kọ́ńpáàdì ni wọ́n ti ń sọ̀rọ̀ tó mi ò.
ọmọdé gbèjì dání mi wọ́n jókòó wọ́n mú wáìnì lẹ́nu ọ̀nà lẹ́yìn nínú compound mi. Wait, mọ́mí Jọkẹ́ mi ò rò pé stupid báyìí. Mo ní mi ò rò pé stupid. Kí ni ìyàtọ̀ ọbẹ̀ yẹn sínú lẹ̀? Má bàyẹ̀ mi jẹ́. No, I'm begging you. Má bàyẹ̀ mi jẹ́. Excuse me, sir. But Jọkẹ́ ò kì í ṣọmọ kékeré. Bẹ́ẹ̀ni, tí bàá ń gbà sọ́rọ̀ ọmọ wa wọ́n gbọ́ ẹ̀kọ́. Ó yẹ kó ti gbóyún wá káwa mọ́lé. Ẹ̀yin náà ẹ wo bó ṣe rí náà. Lẹ́nu ẹ̀, ó dé ní ẹ̀. Yes! Tí o báyọ̀dẹ̀ tí o gbé ọpọlọ kalẹ̀. Ṣé gbogbo investment tí a ti tọ́jú ayé wa ṣe? Ṣé o fẹ́ kí ọkùnrin kan tó ń lé Jọkẹ́ kiri bó ń fẹ́fẹ́ ṣé o fẹ́ kó bàjẹ́? Wait, ṣé o ní Jọkẹ́ tó rí ẹ̀? Ó ṣe máa ṣe masters. Tó bá ṣe masters, a ṣe PhD so that a lè gba doctorate ẹ̀. Tó bá gbà tán, ó tún láwọn research àtàwọn òwe kan tí mo tún fẹ́ kó kà after that. Ìyá tọdún mélòó sá. Ìwọ fìyẹn lẹ̀ pẹ́ ẹ̀fẹ́ mi ò tí ì fẹ́ ọ̀rọ̀ ọkùnrin pẹ̀lú ẹ̀fọ́ náà. O tí mo sọ fún ẹnìyẹn, sọ bá wa ka gbogbo òwe yẹn tán. Kó bẹ̀rẹ̀ ọkùnrin, but not now. Ṣùgbọ́n tí o bá wá lóòdì ìgbà sínú lẹ́nu, inú ilé yìí ò ní gbà ẹni pẹ̀lú ẹ̀. It's a promise. Ilé yìí á gbóná mọ́ gbogbo wa pátá. Ó tún máa padà lọ́kọ náà nínú. Ṣé mo ní kọ́ ní lọ́kọ́ ni? I said not now. Not now. Wọ́n wá ní ìwọ̀n tí máa fi gbé. Àti tí dáàdì máa ṣe báyìí, ó máa ṣe báyìí. Ní oṣù ọmọdé wọn náà. Omi àjípọn ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn. Ọ̀rọ̀ ayé mi kò tòrò kí n jèrè kó yẹ mi. Omi àjípọn ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn. Ọ̀rọ̀ ayé mi kò tòrò kí n jèrè kó yẹ mi. Ṣé o mọ̀ pé mo kàn máa ń wo most of àwọn colleagues mi ni tó bá ń pè mí ní mommy of the class mo kàn máa ń rẹ́rìn ni. Really? Because kò ń ṣe fault wọn. Ṣé mo gbà tí mo ti ṣe tán ní secondary school ni? Tí dáàdì ń sọ pé tí àwọn ò lè jẹ́ kó lọ sí school báyìí àwọn ò tí fẹ́ kí n ní admission because wọ́n feel pé mo kéré. Wọ́n wá máa ń sọ pé because tó bá lọ school nísìnyí kò sẹ́ni tó fẹ́ lọ take care àwọn ò dẹ̀ lè tẹ̀lé mọ́mì náà ò dẹ̀ lè tẹ̀lé mi reason yẹn tán fi waste time mi fún almost 3 years ni mo lò nílé. Kó tó ṣẹ̀ṣẹ̀ wá ṣe admission ẹ̀yà. Ọmọ tèmi náà bá tún wà mọ́ máa rò pé bóyá Ọlọ́run fẹ́ jẹ́ kémi àti ẹ̀ pàdé náà òun ló ṣe slow down education mi. Slow ẹ̀yà ń láti jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run mọ ohun tó ń ṣe elétò dẹ̀ ni Ọlọ́run. You're right. Ó máa ń kọ ọ̀rọ̀ ayé wa bó ṣe fẹ́ kó lọ ni bí eré orí ìtàgé táwọn eléré yẹn máa ń kọ. Because ọ̀rọ̀ ti tèmi náà fẹ́ similar sí ti tọ̀dọ̀ ẹ̀. Ìgbà tèmi náà ṣe tán ní secondary school mo lọ kọ́ṣẹ́ àwọn tó ń ta motor spare parts. Mo lò 6 years fi kọ́ṣẹ́ yẹn. Wow. Ìgbà tí mo wá kọ́ṣẹ́ yẹn tán after that even gan mo ti ń practice iṣẹ́ yẹn èmi náà ti ń ṣe wúrúwúrú pé mo ń ta motor spare parts kí n tó ṣẹ̀ṣẹ̀ wò pókè jẹ́ kí n tiẹ̀ wá sáré láti ṣe admission ni so kémi náà lè máa padà sí iléèwé bí mo ṣe padà sí iléèwé nìyẹn pípadà sí iléèwé mi mo kàn pàdé ìbídùn ni. Ìbídùn ni. Ìbùkún Olúwa. I love you. I love you too. Sórí gbogbo ìgbà tí mo bá rántí pé èmi ni mo fẹ́ jẹ́ ọkọ Ìbídùn ni inú mi á máa dùn ayọ̀ mi á máa kún màá máa kọrin ìfẹ́ àdídùn nínú ara mi lórúkọ Ìbídùn tí mo fi máa ń múnú ara mi dùn tí n bá fẹ́ sùn nínú hostel tiwa. Wow. Ẹ̀yà ó gbọ́ màmá sọ pé mo róhun tó dùn jóyin lọ Ìbídùn ó dùn jóyin lọ olólùfẹ́ mi ò eyín fún jowó adúmáàdán ọmọge ìwọ ṣàlómi àjípọ̀n mi Ìbídùn ó dùn jóyin lọ. Mo róhun tó dùn jóyin lọ. Mo
Excuse me. Okay. Hello, sister mi. Ibi dùn. Wo báwo ni ẹjọ́ dáàdì ni mo fẹ́ fi sùn ẹ o. Sister mi, calm down. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Bọ́lájídé wá mi wálé. Fine. Mo rò pé wọ́n ń travel ni mo ṣe lose guard bẹ́ẹ̀. Okay, ẹ̀dẹ̀ ti bá lọ́dọ̀ mi. Ṣé bẹ́ẹ̀ dẹ̀ máa act along bẹ́ẹ̀ ni pé kọ́ má disgrace mi lójú ẹ̀. Tó bá rí bí dáàdì ṣe faraya. Dáàdì faraya gan. Wọ́n dá àwọn guys wọn kan deal pẹ̀lú ẹ̀. Wọ́n nà bí. Now, kí ló lè tó yẹn? Àwọn náà ti wá mọ nǹkan tán ṣe. Wọ́n gba fóònù mi lọ́wọ́ mi. Wọ́n ò fẹ́ kí n reach ẹ̀. Now, ìgbà tí mo fi máa gba fóònù padà lọ́wọ́ wọn lénìí, tí mọ́mì ti bẹ̀ wọ́n kàn fún mi fóònù tí mo fi máa gba fóònù mi padà, mo rí pé Bọ́lájí ti block mi. Ẹ mọ nǹkan tẹ́ máa ṣe. Àfi kẹ́ wá wọn lọ kẹ́ lọ bẹ̀ wọ́n. Kò kí ń ṣe fault dáàdì náà. Lọ́kùn ara wọn máa feel pé wọ́n protect yín ni. Òun nìkan tó ń ṣe yẹn. Ẹ̀ẹ́dẹ̀ ń ṣọmọdé mo tó bá jẹ́ pé mi nírú ẹ̀ wá ṣẹlẹ̀ sí ńkọ́. Mọ́mì tí ẹ mọ nǹkan tó lè fi mí rọ. Tí n bá déwájú ẹ mi mọ nǹkan tó lè ṣe fún mi. Kí ló ṣẹlẹ̀? Ẹ na ọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ nítorí obìnrin. Ẹ wá wọn lọ kẹ́ lọ bá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ kó understand pé ìtara òbí ló ń ṣe wọ́n. Tẹ́ bá wá bá wọn sọ tí wọ́n bá wá gbọ́ sí yín lẹ́nu, ẹ jẹ́ kémi náà mọ̀. I'm very sure pé tí n bá bá wọn sọ̀rọ̀ ni wọ́n máa let go everything. Ṣé ti gbọ́? Tó bá sọ bẹ́ẹ̀ máa try but mi tẹ̀ ní fẹ́ nǹkan tí bọ̀bọ̀ ìfi máa bínú sí mi tí ò ní gbẹ́bẹ́ mi ò ní fẹ́ o. Tó bá dẹ̀ fi lè yarí pátápátá ẹlẹ́dàá mi máa fi àjẹ́ dáàdì o. Kí ló ṣẹlẹ̀? Kí ló lè tó yẹn? Ẹ má bínú. Màá tún bá yín sọ̀rọ̀. Ṣé ti gbọ́? Ẹ má worry, I'll see you very soon. Ó dáa. Mo ti gbọ́ tiẹ̀. Okay, kẹ́ take care ara yín. Kí ni gbogbo eléyìí báyìí? Ṣé o sì? Wo dádì àtẹ̀gbọ́n mi ni jàre. Ojú ẹ tí mò ń wò yẹn ó ṣó pé bóyá o gbọ́rọ̀ dádì yín o wá fẹ́ bínú sí dádì ẹ̀. Má ṣe bẹ́ẹ̀ o because òbí ni ló bí ẹni o. Ṣùgbọ́n wọ́n sì ti bí ẹ náà nìyẹn. Má fi ibi ṣú wọn tí wọ́n bá ṣe ẹ̀ fọwọ́ wọ́nú má bínú sí ẹni tó bí ẹ lọ́mọ. Jọ̀bọ́. Má bínú. Pẹ̀lẹ́. Ṣé ọkọ mi? Ìyá. Ìyá kọrin mi fún mi náà. Mo róhun tó dùn jó yín lọ. Mo róhun tó dùn jó yín lọ. Iṣẹ́ mo fòwúrọ̀ mi ṣe kó dalẹ̀. Aṣọ àlà mi káyé má tàpọ̀ sí. Káyé mi ládùn kó lóye kí n má ṣàṣedànù láyé. Ṣé o mọ̀ pé ìwọ ló máa ń ṣe agbódegbà tó máa ń gbáwájú tó máa ń gbẹ̀yìn fún mọ́mì Cynthia? That is why tí mo fi pè ẹ́ sórí ìjókòó. Wọ́n ṣe mí. Àwọn méjèèjì ṣe mí. Ǹjẹ́ o mọ̀ wípé mo send owó school sí mọ́mì Cynthia kó lọ sanwó school ọmọ yìí? Ǹjẹ́ o mọ̀ pé kò sanwó school yìí? Àbò sán. Mo jẹ gbèsè kan ni òun ni mo fi clear. Did you hear that? Èmi ní kò sanwó school ó lóun fi clear gbèsè. Tí wọ́n bá ní gbèsè, ǹjẹ́ o sọ fún mi? Kò yẹ kó wá bá mi fún gbèsè. Ṣé gbèsè ló fi san àbí irun oríṣiríṣi irun dídí tó dín sórí ilẹ̀ fi ṣe? A ti ṣerun tẹ́lẹ̀ kó tó di pé owó yẹn bá gbèsè lọ. Ìyá ọkọ mi, bọ́tẹ́ náà ṣe ń kú díẹ̀ káàtó. Báwo ló ṣe máa fi owó skul tẹ máa san bills? I wonder. Kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ dádì, ẹni kan má bínú. Kọ́ bẹ̀bẹ̀ dádì. Lẹ́yìn tó ti náwó skul jẹ́ kọ́ bẹ̀bẹ̀ dádì. Ẹ má bínú sí. Ẹ má bínú. Orí ò ní ṣẹlẹ̀. Ẹ má yẹ kí irú ẹ̀ tún ṣẹlẹ̀ lọ́wọ́ yín mọ́. Owó skul. It's okay. Ẹ dìde. Ibi tí mo tẹ̀mí máa ṣe. Subsequently, máa ra fóònù fún Cynthia ni. Máa open account fún. So máa send owó sínú account yẹn. Cynthia máa ra láti tó owó school ẹ̀ bá ti ń deal. A lè máa pe ìyá ẹ̀ wípé wọ́n ti send owó school mi o. So ìyá ẹ̀ lè lọ sí school, wọ́n á withdraw ẹ̀, wọ́n á lè sanwó school ẹ̀. Ọmọ fúnra rẹ̀ á monitor yẹ́ ẹ̀.
tí o bá ní bùkátà mi gbé wá bá mi kì í ṣe pé kí n fún ẹ lówó for a particular purpose kó o gbé lọ síbòmí kó o lọ fi ṣe nǹkan mi. ṣáàdì nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ẹ má ṣe. It's okay, ẹ dìde. ẹjọ́ torí Ọlọ́run kó ẹ dárí sí wàhálà, jù. ẹ dìde. ẹ má ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ máa bẹ̀ wọ́n kó sí wàhálà. It's okay. Bí mo ṣe máa ṣe nìyẹn lọ́la máa ra fóònù fún ẹ tí n bá ti ṣe gbogbo ètò yẹn máa sọ fún mọ́mí Jọkẹ́ mi á pè yín so that I will tidy it up lè máa lọ tì í. It's okay. ìyá ọkọ mi ṣe ti gbọ́. máa bẹ̀ wọ́n kò sí problem. ẹ má ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe. àwọn tá à ń sọ nìyẹn ìgbà tá a bá fún yọ ìwọ náà wo condition tí wọ́n wà tí mo fi promise yìí pé máa máa sanwó school ọmọ wo bí wọ́n ṣe ń lọ ṣe irun tán lọ ṣe pé kíní gẹ́gẹ́. ó worst ju mi sọ fún yín lọ. Really? Mi ò mọ̀ pé sójà ni bàbá ọmọ yẹn. Ó kàn ti máa ń sọ fún mi pé dáàdì wọn burú okay ọjọ́ yẹn sà wọ́n lu tọjọ́ ọ̀la kó lára mi. Really? Bẹ́ẹ̀ ni sà wọ́n nà mí gan mi expect ẹ̀. Notice pé ẹ̀ rí mi bí ọ́fún àná fún mọ́ wá sà mo sá kò ń lé ni o. Kí ló dé? Ó ń wá mi ni sà ó ń wá mi kiri gbogbo ìgbà everyday ló fi ń wá sílé. Ṣé òun lọ sá fúnlé? Ó mọ̀ sánú bàbá òun sánú ṣé mo gbọ́dọ̀ dúró. Ìwẹ́ tèmi kàn rí lélẹ̀ wọn ò lu ẹ wọn ò lu ẹ sójà ló pe bàbá yẹn tó sì ṣàánú ẹ ni because tó bá yẹ pé wọ́n lù ní ó ní jókòó tí wàá lè ní sórí tó bá padà síbẹ̀ sí wọ́n ẹ̀ṣẹ̀ máa wá lu ẹ kò yẹ sí ìwọ padà síbẹ̀ kó ẹ̀ṣẹ̀ wá lọ. ẹ bá ń bì lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe wọn gangan ẹ̀dùn ní kí n padà lọ bẹ̀ yín. tó bá jẹ́ pé lóòótọ́ ló love ta nìyẹn ta ló wà mẹ́. Sunday lọ sí gate yẹn lọ sí gate fún ẹni tó wà mẹ́. ọwọ́ ìró wo ló tọ́ báwo ni ojú ẹ lélẹ̀ ó ga o ṣó apá. ìjọ ṣé bá mi rí Bọ́lájí. ó béèrè ẹ lọ́wọ́ wa àbí káwá béèrè ẹ lọ́wọ́ wọ. mo ti ń tra àti rí òtítọ́ ọjọ́ mẹ́ta kan àti mo wá wa délé wọ́n ló ti wà nípa ìwọ̀n ní mo ṣe ní kí wá. ibi lọ́dọ̀ wa ń bí ìgbà nu orí Bọ́lájí last. èmi ẹ̀ sẹ́ tí ì rí nínú oṣù yìí rárá tí nínú oṣù yìí rárá. ọ̀rẹ́ ìdí ẹ̀yin mẹ́ta lè wà lórí tébù tẹ̀lé àwọn àbọ̀ ìgbìmọ̀ ni bẹ́ẹ̀ bí kọ́ọ̀pù mẹ́ta ló wà lórí. ẹni tó wọ̀ ń wà. àlejò ó ti lọ láti fi ọwọ́ ìdìbò ti lọ jákèjì ẹ̀kan lórí Facebook. ẹnì ṣọ́ owó òkè bóyá mọ̀ bí tí mo lè wá sí ṣá. no nǹkan tí mo kàn lè ṣe lélẹ̀ tí mo bá ti rí màá jẹ́ kó mọ̀ pé ó wà bọ̀ tí ọ̀nà bá yẹ pé ọ̀nà ló kọ́kọ́ rí jẹ́ kó mọ̀ pé àwa náà wà. àbí mi ò rí ìwà ìwà yìí. kí ló ń wọ̀? má rí mi ò ebi tẹ̀ tiri tipẹ́ náà òun náà ni mo sọ mi ìparọ́ kò yẹ sí tó bá tí ọba jápọ̀ lọ́wọ́ kọ́ rí jẹ́ ká mọ̀ you understand jẹ́ ká mọ̀ báwo lẹ́fìrìtì. kẹ́yìn lè bá mi pè kẹ́ bá mi sọ fún pé mo wà kí n lè mọ bí mo máa ṣe kò gbé kọ́ tèmi ó tẹ̀ ti block mi. jẹ́ kí n sìn ẹ́ èmi náà fẹ́ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mi mú mọ́ mo ìta ti mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi mú mọ́ ní báwo lẹ́fìrìtì. omi àjípọn ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn ọ̀rọ̀ ayé mi kò tòrò kí n jèrè kó yẹ mi. Ibk ṣó mọ̀ pé gbogbo ẹ̀ kàn dàbí àná ni just like yesterday mi ṣó mọ̀ pé
ó sì ń dàbí ẹ̀là lójú mi, mi ò tí ì believe pé a ti ṣetán lóòótọ́. À ń ṣetán lọ náà ni bàbá ti ṣetán tán àti ń ṣetán lọ. Ṣé o mọ̀ pé ojú ti fẹ́ máa ro mí? Bọ̀ àdúrà kan ni mò ń gbà pé tó bá fẹ́ ṣe posting kan post èmi àti ẹ lọ síbi kan náà so máa lè máa rí ẹ irú bó ṣe ń wá sí hostel wa ní time tó ń wọ̀n ẹ tá máa pàdé wa nínú campus kò ní sí yẹn mọ́ tó ní káwọ́kù bá ti lọlé àbí tó ń bá post wa sí different states ó mọ̀ pé kò ní easy fún wa láti máa ríra báyìí. At the same time ìrọ̀rùn wà níbẹ̀ ṣé o mọ̀ wípé tí wọ́n bá post yàn sí ọ̀tọ̀ọ̀tọ̀ èèyàn tún láǹfààní àti ṣe dá ọgbọ́n ẹ̀ pé mo ti marry o ibi tí mo marry sí tọkọ mi wà o ibẹ̀ ni mo fẹ́ kí ẹ bá mi ṣe posting mi lọ báyìí wọ́n á dẹ̀ ṣe. bọ́ nǹkan tí mo ṣàfẹ́ ni pé kó promise mi pé ní time tá wà nílé yìí wọ́n máa yọjú sí mi wọ́n máa pè mí from time to time. ó yẹ kó mọ̀ pé yẹn máa rọ̀ mí lọ́rùn náà ṣe bí ayé pé lọ́dọ̀ yín mélòó láyé pé èmi á máa wá sáyé pé lóòrèkóòrè láti wá wo ìwọ ìbídùn ní. bẹ́ẹ̀ ni. Ìbùkún ṣé o ti gbàgbé wípé bíi 3 hours drive ní ọ̀dọ̀ yín sọ́dọ̀ wa ṣé ó jẹ́rìn kékeré ni. ṣé tí n bá wá rìnrìn àjò wákàtí 3 nítorí ìwọ ìbídùn ṣé ó burú jù. ó gbọ́ tí wọ́n ní mo rin ẹgbẹ̀rún máìlì nítorí olómi o. ṣáà make sure kò dẹ̀ dúró lórí àdéhùn ẹ̀ o. àdéhùn ni kò dẹ̀ ní yẹ ó lè yẹ máa máa yọjú sí ẹ lásìkò máa wọ̀ yìí. tó bá dẹ̀ máa wá sọ́dọ̀ wa make sure pé ètò kúrò nílé so èmi àti ẹ à lè ní much time láti spend together ó mọ̀ pé kò ní dàbí school ó máa ní time tèmi náà lè kúrò nílé ìgbà tí máa padà sílé tó bá dẹ̀ lọ́dọ̀ ọ̀rẹ́ kan tó feel pé o lè wá kó wá fara sí ní ọ̀dọ̀ wa yẹn jẹ́ kí n mọ yẹn á tún pè wá dáadáa. ibo ni mo ti rí ọ̀rẹ́ ní àyànyàn ayé pé lọ́hùn máa wọ̀ rí tó bá jẹ́ pé ilé yín náà ni màá sáré máa yọjú sí ẹ tí màá dẹ̀ máa tètè padà tàbí tó bá jẹ́ wípé itri kan náà ni màá máa wà tó máa wá yọjú sí mi tá máa ríra tá máa sọ̀rọ̀ tá máa gbádùn tó ní kálukú tó máa lọ mi ò ní jẹ́ kó sú mi kò dẹ̀ ní rẹ̀ mi. bẹ́tà má gbàgbé tójú bá yẹjú. òun ò ní yẹ àdéhùn ni kò dẹ̀ gbọ́dọ̀ yẹ ṣọkàn ti balẹ̀ ṣojú òru ẹ mọ́ sí. ọkàn mi ti balẹ̀ báyìí. ojú òru ẹ mọ́ sí. jẹ́ ká ṣeré jáde àbí. ìbídùn. mo róhun tó dùn jó yín lọ mo róhun tó dùn jó yín lọ mo róhun tó dùn jó yín lọ mo róhun tó dùn jó. ṣé ẹ̀fún ìgbẹ́kọ̀ sáré ìṣèlú ti pọ̀ jù ṣó fẹ́ pàdé ìlú wa ni gbogbo àwọn ọmọ tó tún wà níta gan-an mú ọkùnrin lọlé wọn fẹ́ ká bọ́kùnrin ṣe ètè bá bóbìnrin ṣe jù náà wọ́n máa tún sọ̀rọ̀ kí ló fẹ́ gangan. àjọkẹ́ máa ṣorí ojú tẹ̀lé fi wọ̀ àti ìwòye tẹ̀lé fi wọ́n kò rí pé bàbá yín fẹ́ràn yín ni mo wá sí bọ́wọ́ ṣe lè dàgbà tó lọ́wọ́ òbí ẹ̀ ṣorí lójú dáadé ṣe ló dá pé wà àbúrò ẹ̀ tí ju ọdún 4-5 nǹkan tó rò nìyẹn pẹ̀lú bá ṣe tó yìí ìfẹ́ tó ní sí ló fi hàn yìí àwọn nígbà tó lè ti wá sọ sí tí mo ti wá rí ibi tó ìgbọ́rọ̀ ọgbọ́n èrò èmi náà fi bá sọ èmi mọ̀ pé ẹ ti tójú bọ́ ṣòtìyé àwọn olójú tiẹ̀ bí n bá ṣe bá sọ kí n sọ abẹ̀bẹ̀ sókè nígbàgbà ibi pẹlẹbẹ ló fi ń gbé o ò lè bá wọn sọ̀rọ̀ kí ní sọ fún bàbá yẹn wọn ọmọ tó yẹ pé gbà wọn ṣíbi wọn mọ ìgbà tó ní kan ọtí mi ni mo mọ nǹkan tí mò ń rí ẹ bá wọn sọkàn bọ. ẹ wo ọkọ yìí ni wọn ẹ bá wọn sọ nǹkan tí máa gbọ́ o á kí ló ṣẹlẹ̀ èyí téèyàn bá ní tẹ́lẹ̀ èèyàn máa sáré máa avoid ẹ pé kí dájú máa bà bínú kọ́ máa ṣe èèyàn máa ṣe ìgbà wo lèèyàn fẹ́ ṣe yẹn dì ẹ bá wọn sọkàn gbọ́ o torí bẹ́ẹ̀ bá bá wọn sọkàn gbọ́ bóyá mi àbábúrò mi àbí kí àwọn méjèèjì ẹ wo a máa kúrò nílé fún yín. ẹlẹ́dàá tèmi kọ mi ì ní wọ́n ọmọ tì náà lé àjọkẹ́ ẹ má ṣe ìtọ́tò yẹn o èmi lẹ fẹ́ fi àbẹ́ẹ̀tì o ìjọ wọ́n ní kí n ti bẹ̀rẹ̀. èmi mọ ó ti pọ̀ ju wípé kókó kò tẹ́ yé wa mọ́. ṣe sùúrù bó ṣe bá mi sọ ọ́ sìn
mo ti wá rí i pé ó ti dé góńgó ẹ̀mí ẹ̀. débẹ̀ o débẹ̀ o. èmi náà fojú wò pé bàbá yẹn fẹ́ràn ní. ọmọ ọlọ́mọ wá sí ìgbà lọ́jọ́ yẹn wọ́n mú wọn ẹ bá wọn sọ́kàn tiẹ̀ gbọ́. ní mo ti gbọ́ ọ̀dà máa bá sọ máa bínú ọkọ mi tèmi ní kó máa rọ tẹ bá ti fẹ́ bá bàbá yín jà èmi náà lè fẹ́ máa rọ ọkọ mi ara ké àjọ méjì ọmọ àjọ ọ̀rẹ́. Dimandi. ọ̀rẹ́. Dìdìdì. ọ̀gá o. iṣẹ́ sójà wa yìí ẹni tó lọ tó bọ̀ káàkiri rere sọ̀rọ̀ yàtọ̀ sẹ́ni tó rí ajé ewu lọ ó bá dákọ̀ fún kò tí ì pọ̀ jù. ó lọ fẹ́ la rí púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ṣubú pọ̀. èmi ló tún sọ fún mi ìròyìn ò táfojúbà ẹni tó débẹ̀ ló lè sọ. wo ìgbà tá a lọ fèsì àwọn aráabí nílùú òkè lọ àwọn ọmọ tójú rí ṣe bẹ́ẹ̀ mi pẹ̀lú ẹjọ́ wà ní bàtàlẹ́ ọ̀kan náà ni ọmọ tójú rí. mo kàn rántí ni àmọ́ education náà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo gba ọkọ̀ sí ìyẹ́rà dáa. bẹ́ẹ̀ ṣe kò pé ìwọ ríro ẹ̀ka jọ wá lọ ló fi jẹ́ pé gbogbo àtàwọn promotion yẹn ń dé ìwọ náà ní lọ́tún ìwọ náà ní lọ́sì tí kí ní ẹbí ìwọ gan tún wò ìwọ náà ló fa ogun tó tó yìí. má ṣe mistake sórí ìwọ̀nba ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ tá a gbà ẹ̀ láwùjọ. àwọn yẹn ti ọ̀pọ̀ ọ̀fẹ́ wá jẹun ní. ó ti yé mi ọ̀rẹ́ mi ó yé mi dáadáa ká sábà dúpẹ́ náà ni ká máa dúpẹ́ ní orí ọ̀fẹ́ la ní. sábà dúpẹ́ náà ni ó ga ọ. orí ọ̀fẹ́ ni wẹ́rẹ́wẹ́rẹ́ tá à ń tújọ náà ni kì í ṣe pé kò wá ọmọ ẹ̀kọ́ rè àwọn ọmọ wa rè. ìjọ kí àtìmí dùn ní. ó yẹ fà yí létí ni ẹ ọmọ yìí how are you ṣé wà okay àwọn boyfriend yìí ń kọ́ láti máa mú wá fún dájú yìí o. ẹ padà sí yàrá yìí. ẹ ti máa gbó lọ́wọ́ boyfriend yìí wá fún dájú yìí o. ọ̀rẹ́ mi. má ṣe ọ̀rẹ́ mi. ṣé pé ọmọ tá a jọ àwọn ọmọ tá a jọ bí làwọn ọmọ. àwọn mẹ́rin wo lẹ́jọ́ bí? bàbá ẹgbẹ́ mo yọ bẹ́ẹ̀. ọmọ tiẹ̀ wà nílé ẹ̀ tèmi wà mí bí wọ́n ṣe tọ́ ọmọ tiẹ̀ ó yàtọ̀ sí tèmi. just boyfriend tí mo bí wọn lọ́dọ̀ fún ọ. kí ló ṣe dáadáa mo ní kó o má wọ́n. ok ó yá mo excuse wà má lọ lẹ́nu. mo ní òfin lébi lẹ̀. kémi máa lọ. yes tó bá jẹ́ pé tó bá wá. agídí ẹ ti pọ̀ jù. agídí wo kí ló máa ń ṣe ẹ̀kọ́. kí ló ń ṣe wọ́n gan. ó tiẹ̀ ó yẹ kó máa reduce agídí. reduce kí ni the soldier injection ṣé kò sí lára lọ́dọ̀. no boyfriend tí mo bẹ lọ́wọ́ àwọn ò tí ì pọ̀ jù. bàbá ni mo jẹ́ fún wọn. bàbá wo àwọn alájọ bí wọn. àwọn ọmọ tiẹ̀ kọ́ ṣé bàbá èmi ni bàbá wo. bàbá ló jẹ́ fún àwọn mi. no bàbá ni mo jẹ́ fún àwọn mi. no. kéèké yìí sì náà kí ló dé. what do you mean ọ̀tọ̀ tó bá wá ṣé irú àwọn ọmọ kéékèèké ló yẹ kó máa bèrè ọ̀rọ̀ boyfriend náà. àmọ́ o. àwọn ọmọ kéékèèké wọ̀n wọ̀nyí àwọn ọmọ tí wọ́n ti tójú bọ̀ yìí. arúgbá ni wọ́n àwọn ọmọ máa lọ bí bọ́ọ̀sì. ẹbí ọmọ ẹni tó ń gbà bẹ̀tẹ̀ àwọn ilé yóò ti tójú bọ̀. it's okay sábà ó yá wa máa lọ. o lè lé mi kó nu ilé ẹ. nítorí kí ni. yes ilé yìí ni ìgbà tó bá wù mí láti jáde ni màá jáde. ilé mi. yes. Mami mo ní kí n dágbére fún yín pé tó bá di ní ọ̀la màá fẹ́ sáré dé ayé pé màá lọ sáyé pé màá dẹ̀ padà. kí ló ń lọ mú láyé pé. mo fẹ́ yọjú sí èèyàn kan láyé pé mo fẹ́ yọjú sí èèyàn láyé pé tí bá dẹ̀ ti rí ẹni yẹn màá sáré rí màá dẹ̀ tètè máa bọ̀. Màámi ìṣàfẹ́ túfẹ́ di kókó ìṣàfẹ́ mọ nǹkan tó ń dún rédíò. báyìí ṣe gbà ní ìsìn ní. ẹ̀rọ ọ̀rẹ́ mi olólùfẹ́ mi ní sùúrù so wá promise ẹ̀ pé àwa yọjú sí so fún wa lè kí n lọ láàárọ̀ làkè. bí lọ́rọ̀ kan ọmọléèwé yín lẹni tó ń sọ. bẹ́ẹ̀. ẹ sọ̀rọ̀ lórí fóònù kí ló dé tó lè pè lórí fóònù tẹ sọ. máa ń àti kíjọ lórí fóònù tó ti yé so ṣe wọn àdéhùn láyé ìpínlẹ̀ ṣe pàtàkì tó wá bá ṣàdéhùn lókè tó bá ti lọ́la máa sáré yọjú sí adé padà lọ́la náà. bẹ́ẹ̀.
ìyẹn ẹgbẹ́ náà ló pè kékeré bẹ́ẹ̀ tí wàá dẹ́ lọ tí wàá dẹ́ di ilé ìjọ kan náà tí lè rẹ̀ ní iṣu. ó sọ fún mi ó ní tó bí 2.5 hours. ó jù bẹ́ẹ̀ lọ. òpin ẹ̀ náà kátà òpin ẹ̀ máa mi ká ní 3 hours. tó ti ní tí màá ṣe pé màá tètè kúrò nílé àbí 7 láàárọ̀ so ká ní 3 hours náà àdán títí 10 so gbogbo nǹkan tí n bá ṣe pẹ̀lú ẹ̀ rí tàbá ṣe tàbá sọ di bí 12 tó ti àpò tó bá lè máa fi tó bí 3 4 àti padà ní so calculation mi kò sí wàhálà. Wo tèmi yé mi o tí ẹ lọ́rọ̀ tèmi mọ̀ ọ́rọ̀ olóògùn náà kan ṣeré létí omi o. Àkọ́lọ́ ọba ṣàánú mi ṣé láyé tó jẹ́ pé èèyàn rìn láàrin ìlú gan tìfura ni ká má ṣe àsọ pé ẹ̀yìn ló travel wọn jí wọn gbọ́n ṣe pé tọ́lọ́run tẹ̀lé jẹ́ kì í ṣe kò ń gé aburú lágbára Ọlọ́run ṣùgbọ́n kí ni máa ṣọ́ra èèyàn náà ni ẹ ń bọ́ ọmọléèwé yín lópin ẹ lè ṣẹ̀gbọ́nidé náà ni ẹ máa tó tún wọlé tẹ̀ tún máa ríra ọdọọdọ wà ní kò forí láyé pé torí tiẹ̀. ẹni àlèfúwá láàrin àsán ṣe ti yé bẹ́yẹn tó ṣẹgbẹ́ mọ́ ọ̀rọ̀ mi yé yín mo mọ̀ pé ẹ̀yin náà kàn ṣùgbọ́n ẹ má wọlé àwọn understand ẹ ṣàfọkànbalẹ̀ màmí kò ní sí wàhálà. kò tiẹ̀ Ọlọ́run bá mi ò tẹ̀ ní fojú sunkún ọmọ àdúrà náà ni mo mọ̀ pé lágbára Ọlọ́run wà lọ́wọ́ abọ́láyọ̀ nítorí ìjọ́wò náà lẹ ṣe gbọ́dédé ẹ ṣì máa padà léwe àbí dandan kó ṣàtúlọ rí ní àsìkò kí wọ́n ti ń pè. bí táwọn ọmọ sì ń ṣe gbalẹ̀ máa ń ẹ jẹ́ kí n lọ sí nǹkan tó bá ṣẹlẹ̀. kò tiẹ̀ sí lágbára Ọlọ́run ẹ wo ikọ́ ìkọ́bala báwo bọ̀ nígbà ìwà jí ọ̀rọ̀ àmàlà ló ń dùn ẹ̀yìn tó ń dèmi lèmi sọ wàá tètè jí wàá bọjọ́ mọ́rí wàá tètè lọ kó lè tètè dé ọjọ́ máa torí ilẹ̀ máa ṣú yẹn ló ń ṣe. kódà máa tètè jí àmàlà yẹn ṣe é ṣáà fún mi. kó tùbà fún mi kó túṣẹ́. ọ̀rọ̀ ayé mi kó tòrò bí omi òwúrọ̀ omi àjípọn. bómi àjípọn ti tòrò tó mọ́ lọ́lọ́ tí kò lẹ́gbìn. ọ̀rọ̀ ayé mi kó tòrò kí n jèrè kó yẹ mi. àwọn tó yẹ kẹ́ máa dá sínú ọ̀rọ̀ wọn fámílì lè ń dá sí yẹn báwo ṣe máa sọ pé wọ́n fẹ́ sọ kankan nípa ilé mọ̀lẹ́bí kankan tó jẹ́ pé ẹ̀yin náà máa gbé síwájú náà máa gbẹ̀yìn náà máa gbáwájú gbẹ̀yìn kí ló ṣẹlẹ̀. olórí ẹbí náà ló ní kí n lọ máa gbowó yẹn ni mo fi lọ gbà á. kọ́ńtẹ́kẹ́ lómi náà máa lọ ẹ̀yin nìkan kọ́lẹ̀ wà náà ẹbí náà òun nìyẹn sìn gbogbo àwọn sọkúsọ tó ń sọ lẹ́yìn iṣẹ́ yìí ń gbọ́ ni àwọn tó kù onímọ̀ pé olórí ẹbí ló sọ pé kẹ́ máa lọ ṣe yẹn náà ẹ sọ fún wọn pé kí wọn rán lómi náà àmọ́ mi títí wà ń bẹ̀ náà bọ̀dà àṣẹ nínú wà ń bẹ̀ jẹ́ káwọn yẹn náà wà lọ ẹ má lọ mọ́ ẹ má yẹ kí wọ́n kán bù yín lẹ́sẹ̀ gbogbo nǹkan mọ̀lẹ́bí ọmọ bó ṣe máa ń rí o má ò rí kò sí problem ẹ bá mi kí ọmọ yín ẹ ká sùn báwo ni ẹ ká sùn ẹ kújọ́ mẹ́ta. àjọ kan pẹ̀lú. ẹ wò ẹ mẹ́ni sùúrù ẹ jọ torí Bọ́lájí náà ni mo ṣe tún wá yọjú sí yín ẹ jọ mo understand pé bóyá ó máa ti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín torí bẹ́ẹ̀ ni ló ṣe ń avoid mi tẹ́yìn náà dẹ̀ ṣe ń bínú but mo fẹ́ kẹ́ ẹ understand pé èmi kọ́ ni mo fìyà jẹ èmi kọ́ ni mo bínú sí èmi dẹ̀ kọ́ ni mo ní kí dáàdì bínú ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ kó ní ṣẹlẹ̀ mọ́ àti sọ̀tẹ̀ dáàdì ò tẹ̀ lè bínú mọ́ báyìí. ayé tó tó ayé fún ayé anamọ́nà yìí ìbàrẹ̀ o. Àníkẹ́ má bínú. wait jọ má bínú jọ lákọ̀ọ́kọ́ ẹ̀yin ò mójú ẹ̀ mọ́ra ni tí wọ́n bá sọ wípé wọn ò fẹ́ nílùú tó tún wá ń dá orin jọ má bínú tó bá bẹ̀rẹ̀ sí ní kọrin yẹn tó ń lùlù síta ló fẹ́ bẹ́ẹ̀ jó. mi ì níyù pẹ̀lú ẹ mo nífẹ̀ẹ́. nífẹ̀ẹ́ kí ni. mi ì níyù pẹ̀lú Bọ́lájí. jọ ṣó dìgbà tí bàbá ẹ àti ìwọ àti gbogbo àwọn èèyàn yín lọ́dọ̀ yẹn tẹ́ bá lu ọmọlọ́mọ pa. ẹ jọ̀ọ́ ẹ kàn bá mi bẹ̀ kó má bínú kó má avoid mọ́ kó lè ṣẹlẹ̀ mọ́ ẹ jọ̀ọ́ sísẹ ẹ jọ̀ọ́. màá yín fẹ́ kọ́ ní pinnu wọ́n bí jákè sọ pé fún ẹ bí Bọ́lájí ṣe wà yín tí anybody nínú wa bá gbọ́ wípé ẹ tún jọ ń dúró sọ̀rọ̀ pẹ́rẹ́ òun gan mọ nǹkan tó máa ṣẹlẹ̀ madam má wà ọmọ ọlọ́mọ káàkiri mọ́ ìwọ náà move on ṣe ti gbọ́ gbàgbé nípa Bọ́lájí má tẹ gbogbo tó ti ṣẹlẹ̀ láàrin rí bí àlá o ti understand kágbà pààlà ni o ti yẹ máa lọ kí ló ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́. lórí Sunday gan ṣe kéètì gan pàápàá oh gosh
máa rí mo ti gbọ́ máa bá sọ̀rọ̀ máa lọ. lédè jọ. máa lọ. Báwo ni babe? Mínímíní kó tòrò kó tùbà fún mi kó túṣẹ́ ọ̀rọ̀ ayé mi kó tòrò bí omi òwúrọ̀ omi àjípọn bómi àjípọn ti tòrò. èmi ò ní kó má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ wá ṣe kíákíá ni ọmọ táyà tí mo máa ń sùn ọmọ bó oorun mi ṣe rí. tó ti yé mi mo fẹ́ ká sọ̀rọ̀ àsọyépọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtaya mo fẹ́ ká sọ̀rọ̀ gẹ́gẹ́ bí abiyamọ tòótọ́ lórí ọ̀rọ̀ ọmọ yín ni o. kí ló ṣe wọn. kò sí nǹkan kan tó ṣe wọn kódà gan kò sí nǹkan kan tó máa ṣe wọn lágbára Ọlọ́run. táwọn ọmọ yìí bá ti jáde kò sígbà tí wọ́n jáde tán bá ti dé báyìí wọ́n máa rojú dé ni. kí ni nǹkan tó ṣẹlẹ̀ wọn náà wọn ò lè báyọ̀ sọ̀rọ̀ nígboro àwọn ò lè báyọ̀ sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ lésílé àwọn ni ọmọ bàbá sọ́jà ọmọ bàbá mi ló ń bá sọ̀rọ̀ wàá pẹ́ lẹ́wọ̀n bíi tọ̀bọ wàá ṣe kinní kan wọn ò ní obìnrin láti bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ká má ṣe àsọ pé kán lọ bá ọkùnrin kí wọ́n bá ọkùnrin sọ̀rọ̀ gbogbo wọn máa fi wọ́n sílẹ̀ wọ́n máa sá lọ ni wọ́n dẹ̀ ní nǹkan yìí ó ti ń jẹ́ bí ìtìjú fáwọn táwọn bá ń lọ àwọn kan máa lọ ní táwọn bá ń bọ̀ náà wọ́n máa bọ̀ ni ó ní mo fi wá wò pé nígbà tí wọ́n bá mi sọ̀rọ̀ yẹn pé máa ṣàlàyé fún yín mi ní bẹ́ẹ̀ ṣe fọwọ́ líle mú wọn yẹn kì í ṣe pé kò dáa torí àwọn ọmọ ọ̀sìn náà wọ́n nídìí kéèyàn fi iron hand mú wọn but at the same time ó ti fẹ́ pọ̀ jù a nídìí láti máa bá àwọn ọmọ wa ṣeré kò ṣe pé kọ́mọ orí bàbá kó sá lọ tàbí kó rí ìyá ẹ̀ kó bẹ́ lùgbó ó ti ń fẹ́ bọ́ sírú nǹkan bẹ́ẹ̀ yẹn jọ torí Ọlọ́run mo bẹ̀ yín ni ẹ bá àwọn ọmọ wa ṣeré ẹ jẹ́ kájọ sọ àsọyépọ̀ pẹ̀lú láàrin bàbá àti ìyá àtọmọ ẹ jọ nǹkan tí mo fẹ́ sọ nìyẹn pé ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. ó ṣe mo wá fẹ́ kí wọn náà kó tẹ́tí kó gbọ́ mi. sórí lákòókò ntáyé bá sọ ẹ́ dà òun náà máa fi bú ẹ. inú mi dùn ọ́ ayọ̀ mi kún gan-an fún tó sọ yìí bí tí àwọn ọkùnrin bá rí wọn máa ń bẹ́lùgbó tàbí àwọn èèyàn máa ní àwọn bàbá sójà nítorí pé mo discipline àwọn ọmọ mi ò ń ṣọmọ club àwọn ọmọ másunlé àwọn ọmọ jágajàga ìwọ náà dé wò ó tí o bá sọ pé mò ń fọwọ́ líle mú wọn nídàá yìí láti ìgbà tá a ti bí wọn ní píníṣín ni wọ́n ti ń tẹ̀lé òfin mi inú mi dẹ̀ dùn pé wọ́n jẹ́ ọmọ tó gbọ́ràn sí mi lẹ́nu mo dẹ̀ fẹ́ kọ́ kọ́ńtínú àti máa gbọ́rọ̀ yẹn so mo dẹ̀ ti sọ fún ẹ mo ti tẹ̀ mọ́ ẹ létí times and times again wípé irú Jọkẹ́ for instance bó tilẹ̀ jẹ́ pé ó ti ń ṣiṣẹ́ ìwé tó kà ò tí ì tó yes kò tí ì kà débi tó tẹ́ èmi lọ́rùn ó gbọ́dọ̀ ṣe masters lẹ́yìn masters á lọ ṣe PhD má ṣe wá mọ ohun tí mo fẹ́ ṣe àní ìbídùn òun ṣe fẹ́ ṣe tán ní yunifásitì ni tó bá ṣe tán á lọ serve tó bá serve tán tó bá dé má ṣe wàá tó àwọn ìpele ìwé tó náà sì fẹ́ kà sí ìgbà yẹn then after that àwa lè bá a sọ̀rọ̀ ọlọ́kọ̀dé oní nǹkan kan torí mo mọ̀ pé ìwọ ń tiẹ̀ even kó jẹ́ secondary school náà ti ṣe tán náà ti lóyún ó tẹ́ ẹ lọ́rùn yes ó tẹ́ ẹ lọ́rùn because o kì í ṣe ìyá gidi. ẹ ṣe sùúrù. wọ́n ti ṣe sùúrù. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé obìnrin làwọn ọmọ yìí. so. ilé obìnrin kẹ̀kẹ́ ń pẹ́ ṣú. shut up ilé obìnrin wo ni ń pẹ́ ṣú ilé àwọn ọmọ tèmi ò ní ṣú no matter how old they grow to be ilẹ̀ wo ò ní ṣú kí ló dé ó látẹnumọ́ o sọ̀rọ̀ yìí. jọjọjọjọjọ ṣé o mọ̀ pé òru la wà mi ò fẹ́ pariwo ṣùgbọ́n jẹ́ kí n tọ́ àwọn ọmọ mi bíbélì ní kéèyàn tọ́ ọmọ nígbà tí wọ́n bá dàgbà tí wọ́n lè fúnyàn nísìnyí o jẹ́ kí n nísìnyí o. ẹ rárá máa sọ̀rọ̀ ṣé bí mi àti yín làjọ wà náà lé ẹ rárá máa sọ̀rọ̀. ó fẹ́ báyé àwọn jẹ́ fún mi ni yes ṣé o fẹ́ báyé wọn jẹ́ ni. lẹ́nu ti yín.
kí ló kò gbà mí lẹ́nu. náà ọmọ tèmi bí fún ara mi. àṣọ ni mo fẹ́ báyé wọn jẹ́. ó fẹ́ báyé wọn jẹ́ ni. ṣé ìwọ ló lè báyé wọn jẹ́ ìwọ nìkan ṣó ló lè báyé wọn jẹ́ àbí. ọ̀rọ̀ ẹ ti yé mi. kì í ṣẹjọ́ ọ̀wọ́ náà ṣé bí mo wá bẹ yàrá ẹ kò sí wàhálà o mọ̀ ọ́n mọ̀ ni nítorí o mọ plan tí mo gbé wá sí yàrá ẹ o mọ̀ yìí pé bí mo ṣe fẹ́ ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n o wá fi àwọn ẹjọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ ẹjọ́ tí èyí pé èmi á fi yàrá ẹ lẹ̀ sun yàrá ẹ má fẹjọ́ pa mí máa lọ sí yàrá tèmi má fẹjọ́ pa mí. ẹ ò ráyè kàtìkàtì. dádì Àjọkẹ́. mọ́mí Àjọkẹ́. dádì Àjọkẹ́. Hello baby. Hello Bùkún. Báwo ni Ibólẹ́dé? Oh, okay, kò sí wàhálà. Ṣebí kò ṣáà ní Pétérù máa fi kún. No problem, I can't wait to see you. Mọ́tò wa ti fẹ́ kàn. Ó ṣáà ṣìṣe díẹ̀ ṣá, ó sì pèèyàn bí mélòó. Àìpé góyè. Wọ immediately má ti wọ ìlú Àìpé náà má ti pè ẹ́. Àìpé 5,000. You know what? Tó bá ṣáà ti dé garage gangan ni kò pè mí o. Ọlọ́run á jẹ́ kẹ́ ètè dé because mi fẹ́ kó rìnrìn òru tó bá ètè dé nsìn yìí kò yí ẹ à lè tètè rí wa lè tètè padà. Àìpé. Àdírẹ́sì wà lórí fóònù. 5,000 ni. Kò gbárù ẹ̀. Epo ti wọ́n. No, I can't wait to see you. Èmi náà ò lè wait láti rí ẹ. Sọ fún mi kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu so màá ti máa prepare ẹ lẹ̀. Gbogbo ẹ ni màá jẹ anything. Okay. Thank you. Sheda. I love you. I love you too. Má pẹ́ kó tó dé o. At least tó bá ti ẹ̀ ń dé nsìn yèmi àti a máa ní much time láti sọ̀rọ̀ láti ṣeré. Wà á dẹ̀ lè tè padà on time. Okay. All right, take care. I can't wait to see you. Love you. Bó ní kí n ti bẹ̀rẹ̀ báyìí. Bàbá ẹ̀gbọ́n bóyá kẹ́kẹ́ ká máa lọ so ẹ máa rí èrò tí pé ẹ máa rí ròyìn lọ ẹ máa rí ròyìn lọ náà ẹ máa rí ròyìn lọ ẹ má wọrí ẹjá tẹ ká tẹ máa lọ. Oh God. Wàhálà ìpọ̀ o. Mo ń bọ̀, nǹkan kékeré ló ṣe ó máa ṣe. Ẹ má fọ̀ ọ́ máa ṣiṣẹ́ ń sìn. Kí ló dé? Ẹgbẹ́ mi ní appointment o. Ẹ dúró now ẹ̀gbọ́n ṣé mẹkáníìkì ní àbí báwo because ọ̀pọ̀ gbà àwọn mọ́tò yìí ó máa ń yẹ kẹ́ ti gbé lọ sí ọ̀dọ̀ àwọn mẹkáníìkì kan tí bá ń yẹ ogun tó necessary ń bẹ̀ wọ́n yẹ wò ẹ máa takú sọ́nà. Ó máa ṣiṣẹ́ ń sìn. Ó máa ṣiṣẹ́ mọ́tò máa ṣiṣẹ́ ń sìn ó máa ṣiṣẹ́. Kí ló ṣẹlẹ̀ báyìí ṣé kí la fẹ́ sùn? Ẹ má bínú ó máa ṣẹ́ ń sìn. Ó máa ṣiṣẹ́ ń sìn. Ó máa ṣiṣẹ́. Ní àjípọ̀ ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn. Ọ̀rọ̀ ayé mi kò tòrò kí n jèrè kó yẹ mi. Bàbá kí ló ṣẹlẹ̀ gan? Ní sùúrù bàbá, ní sùúrù ó máa ṣiṣẹ́ ń sìn ó máa ṣiṣẹ́ ń sìn. Mo máa wá rí wàhálà báyìí lánàá èèyàn nílùú tí mọ̀. Kí ló ṣẹlẹ̀ báyìí? Kí ló ṣẹlẹ̀? Ẹ farabalẹ̀ ó yìí máa ṣiṣẹ́ ẹ máa dáyé pé lálẹ́ yìí ẹ fọkàn balẹ̀. Driver
ẹjọ́ sá ní tèmi tí ẹ fẹ́ béèrè sá ni pé ẹjọ́ ó sì máa tó ṣẹ́jú mélòó ká tó dé ayé pé tá a lọ. iye pé síbí ìbàdí sọ 45 minutes. 45 minutes la tún ṣe máa lò. bẹ́ẹ̀ni. mo dáràn. mọ́tò ti dá ó yá ẹ wọlé ẹ jà wọlé ẹ ṣe sá. ó mà ga o. Oya ṣe bí lẹ́yìn wá yé bí lẹ́yìn wá ta ló wà ní. Mọ̀mọ́ ó dà oya ẹ súnmọ́. Ní kó tọrọ kó tùbà fún mi kó túṣẹ́ ọ̀rọ̀ ayé mi kó tòrò bí omi òwúrọ̀ omi àjípọn bómi àjípọn ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn ọ̀rọ̀ ayé mi kó tòrò kí n jèrè kó yẹ mi bómi àjípọn ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn. Míkímíkì ó sì wá ń gáràjì mọ́tò yẹn dà mí láàmú gan-an mọ́tò yẹn fún mi. ẹ báwọn ìròyìn sílẹ̀ kù mọ́tò yẹn fún mi. máa ṣe mú àga o. mọ́tò yẹn fún mi gọ́ọ̀mẹ̀ntì àmọ́ náà. ẹ jẹ́ ìbọn. mọ́tò yẹn dà mí láàmú gan-an. ẹ má bẹ̀rù sá ṣáìdì ìlú péjú yẹn ni mo lọ. aláyọ̀ máa sọdá ẹ máa sọdá ẹ̀gbọ́n ẹ máa sọdá estate tó wà bẹ́ẹ̀ Other yẹn side lọ yẹn. ẹ gbókàdá níbẹ̀ ní gáréjì tó wà bẹ́ẹ̀ ẹ máa gbókàdá tó kọjá ẹ gbé kàdá bẹ́ẹ̀. ọ̀kadà ni màá mú. ẹ lọ sí ẹ gbípẹ́ ń lọ sí ìlú péjú wọn á gbé wọnú estate yẹn. no problem. ọ̀kadà ìlú péjú. máa gbìyànjú àti sálọ. ní sálọ. ní ojúbọ ẹ gàlẹ́ sà mo gbọ́ láti wà ní mọ́tò ló bàjẹ́ lójú ọ̀nà. kọ́kọ́ wu aago ọwọ́ ẹ̀ listing dáadáa. orí bọ́ edun tó bá ṣe mistake tó bá gba iwájú wọn á bẹ orí ẹ̀ tó bá gba ẹ̀yìn wọn máa fi ìbọn máa fi fọ́ ẹ lẹ́sẹ̀. a fọ́ ẹsẹ̀ dànù bẹ́ẹ̀ ni. ta ló ń wá báyìí ta ló ń wá wọlé báyìí. ṣé o mọ ibi tó ń lọ má rojọ́ púpọ̀ jù ṣé o mọ ibi tó ń lọ. mi ò mọ bẹ́ẹ̀ mo kàn mọ orúkọ wọn ni mo dẹ̀ ti ní lọ́kàn pé tí n bá ti ń rí anybody máa béèrè pé. sọ sókè kí ta ló ń wáyọ. ilé colonel ni mo ń lọ colonel Ajayi. níbi tó wà ń lọ yẹn ta ló fẹ́ lọ wò ń bẹ̀. ọmọ wọn ìbídùn. àwa mọ̀ bẹ̀ tó bá ti wá débẹ̀ tí wọ́n bá ti sọ pé àwọn ò mọ̀ ẹ́ rí o máa ní problem. ìbídùn ẹ̀ are you sure of it? oya move. tó bá gbẹ́sẹ̀ tó ju àwọn ọlọ́pàá máa fi bọ́ fọ ẹsẹ̀ yẹ bọ́ báyìí. ṣáà máa lọ mi ìbẹ̀rù rojọ́ má bàa lọ rojọ́ yá báyìí. will you keep your mouth shut? move. ṣé o rò pé ni màá yìnbọn fọ ẹlẹ́sẹ̀ o. àwọn olè dáadáa. ẹ kalẹ́ o. ẹ̀yin wo ni ẹ níbo lẹ ti wá. ẹ kalẹ́ ọ̀gá sójà. kálẹ̀ béèrè. ọ̀gá la béèrè ọmọkùnrin ni amú tó sọ pé òun béèrè ìbídùn ọmọ ọ̀gá kọ́nẹ̀ dídá fi mú wá nìyẹn ọ̀gá la fẹ́ rí. ok ẹ jẹ́ kí n pọ̀ gan. hello sir àwọn ọlọ́dẹ àdúgbò wọ́n mú ọmọkùnrin kan wá ó ní pé òun béèrè ìbídùn.
Okay, sir. Okay, sir. Okay, sir. Okay, sir. Okay, sir. Ọ̀gá ń bọ̀. Ẹ kálẹ́ sà. Yeah, how are you? Ẹ kú iṣẹ́. Yeah, wọ́n lè fẹ́ rí mi. Sà, ọmọkùnrin ni amú tó rìn kiri lóru. Àwa bi léèrè pé bodò lọ, ó sọ wípé òun lọ sọ́dọ̀ ìbídùn ọmọ Colonel. N ta fi wá síbà ní ẹ̀ sà. Bẹ́ẹ̀ni sà, àti school ni mo ti wá. Ìgbà tí mo ń bọ̀, mọ́tò tí mo wọ̀, ó ní problem lójú ọ̀nà. A dẹ̀ ti súnmọ́ bí. So, ìgbà tẹ́mi náà fi máa káàkiri po ìkáàkiri rí èèyàn júwe fún mi. Mi ò rọ́kadà tó lè gbé mi wọ inú estate mọ́. Kò dẹ̀ síbi tí màá padà sí ni mo fi fẹsẹ̀ rìn wọlé. Will you shut this your dirty trap? Ó lọ sí ilé èèyàn nírú táìmì yìí. No, èmi mọ̀ pé ó lè ní ẹ náà bẹ̀ tí. Hold on, just hold on. Mo mọ̀ pé ó lè ló fẹ́ wá jà ládùúgbò yìí. Just hold on. Ìbínú. Ọmọkùnrin yìí níwọ̀ lòún wá rí. Ṣé o mọ̀ rí? No, I don't know him. Ibidu èmi ni. Ibidu mọ̀ mi. Ìbùkún Ibidu. Ọlọ́wọ́ ọmọ ẹ. I know she will not know you. Kò mọ àwọn irresponsible brat like you. Má fọ́kí ní ma lórí ìbùkún ìbídùn ẹ o. Èèyàn ga tó lóhùn ọmọ ẹ. Mo sọ pé ìwọ ìbùkún ìbídùn. Sorry sir. Ìbí ẹ tó dùn máa kàn ní alẹ́ yìí. Máa ná tiẹ̀ bàjẹ́. Ẹ̀yin ọlọ́dẹ, ẹ kú iṣẹ́. Ọlọ́run á túbọ̀ máa fún iṣẹ́. Ẹ mọ ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa ń ṣe. Ẹ kọ́kọ́ dé kẹ́ ẹ rà lókun dáadáa. Tó bá di àárọ̀ kẹ́ ẹ hand over fọlọ́pàá. Kẹ́ ẹ sọ pé èmi sọ pé lára àwọn olè tó ń wá terrorize àdúgbò wa. Ó lè ní. Tọ́n bá fẹ́ láti pè mí as witness, màá wá witness pé ó lè lélẹ̀ and kí wọ́n dẹ̀ keep watch very well. Àwọn bá tẹ̀ fi ń jalè rí àgbẹ̀. Àwọn bá. Wọ́n ti pé fóònù títí ẹ̀yìn bátìrì gan ti fẹ́ lọ tán fóònù ẹ̀ ò dẹ̀ wá lọ rárá àbí ẹni tó lọ bá mi mọ́ débi máa sọ pé mo fẹ́ pè yẹn báyìí lóru ọ̀gànjọ́ ìwọ Ọlọ́run àṣàmọ́dé sọ fọ́mọ yìí tó mo sọ fún tó. Sọ fún mi kí ló dé tó dínà yẹn tó mọ̀ pé wọ́n ló wá wá àbí yóò mọ̀ pé wọ́n ló wá wá ṣé wọ́n kọ́ ló sọ fún pé kó wá ẹ wá. Mami, why are you talking like this? Ṣé bẹ́ẹ̀ ni náà mo rí ìrántí jáde jẹ́ tí má sọ fún ọ pé wọ́n máa pa mí bẹ́ẹ̀ ni. Wọ́n máa pa mí ni ẹ ṣàjọ torí Ọlọ́run, please I need your help. Ẹ bá mi mọ̀ ẹ́ pé anybody ẹ jọ torí Ọlọ́run ẹ bá mi sọ fún ẹ jọ. Kò sẹ́ni tí mo fẹ́ pè. Kò sẹ́ni tí mo fẹ́ pè. Mami, mo ṣe bẹ́ẹ̀. Please don't do this to me ẹ jọ torí Ọlọ́run ẹ má jẹ́ kí n lọ́pọ̀ èèyàn lọ́rùn mami ẹ jọ. Mo ní mo bóyá ọlọ́pàá báyìí. Ẹ̀dá mi ò Ìbùkún. Why now? Mami, please do something. Do something for me, ẹ jọ. O lè lọ bá bàbá ẹ kó mọ apá mi ni. Ayé mi o. Bàbá tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti mọ́ tó pé kó wọ ẹ̀. Ǹdẹ̀gbà nọ́mbà ẹni tó lọ bá. Mo máa ní dánrò ilé ìwò mọ́ láyé mi o. Ó gbádágbére ibìkan kí ya máa gba nọ́mbà ẹni tó lọ bá torí ká níyẹn ní ìsìn máa pe nọ́mbà yẹn bí tiẹ̀ ò ṣe lọ ìbóyá tìyẹn á lọ máa tiẹ̀ mọ ibi tó gbé àbóyá ó dẹ̀ sùn sọ́hùn nígbà lẹ̀ ṣú àbí. Má ṣàkóso fún mi owó nọ́mbà mi máa bẹ dámọ̀ràn kó máa fojú sunkún ọmọ o àbí jẹ́ kí n tún gbìyànjú ẹ̀ nà jẹ́ n tún gbìyànjú ẹ̀ bóyá Ọlọ́run á jẹ́ ó lọ. Bí mi máa ṣàánú mi máa jẹ́ n fojú sunkún máa jẹ́ ń dààmú láyé mi o. Orin kan náà tó ń kọ náà ni switch off. Tàbí wọ́n fẹ́ pè lọ́wọ́
mo tún fẹ́ lọ báyọ̀ lọ́hùn ìṣàánú mi ní tí bùkún máa ṣe fún mi má kù díẹ̀ káàtó má jẹ́ ń jẹ̀bi ọlọ́run má jẹ́ ń jẹ̀bi 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 ológun náà kan ìmá ṣeré létí aṣọ ẹlẹ́dàá mi máa ṣàánú. omi àjípọn ti tòrò tó mọ́ lọ́lọ́ tí kò lẹ́gbìn ọ̀rọ̀ ayé mi kò tòrò kí n jèrè kó yẹ mi. Bomi àjípọn ti. pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ ń bẹ́ẹ̀ ṣe lọ dá o àlòkì náà lù ẹ́ yìí láì ṣọlẹ̀ torí ọlọ́run pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́jú ìtọkùnrin irọ́ bẹ́ẹ̀ ṣe ló dá láì ṣe pọ́ mọ́ jalè torí ọlọ́run tẹ̀lú lálùkì báyìí tí màá ṣe pọ́ wọn lọ́dẹ yìí dájú apá ọ̀kan o ìbùkún olúwa mo dẹ̀ ń sọ fún ẹ ńgbà tó ń lọ o ojú èmi gan náà lọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ sọ fún ẹ ńgbà tó ń lọ o mo sọ o wọ́n ṣe ọmọ báyìí torí ọlọ́run láì jalè lágbára ọlọ́run mo ṣe iná ló máa jẹ́ kó padà sípò ṣe sùúrù díẹ̀ sí lọ́jú sí ọkọ̀ lọ́jú. ó ti ń sú èmi o tí ò bá tiẹ̀ sú ẹ̀yìn bọ̀ èmi ó ti ń sú kí la fẹ́ ṣe sọ́rọ̀ dáàdì we are old enough to make decisions for God's sake wọ́n ti dáàdì máa sọ wípé àti gbọ́dọ̀ mọ ọkùnrin for now if gangan rí ọ̀rẹ́ ọkùnrin lọ́dọ̀ wa gan wàhálà ni àǹtí mi ó ti sú èmi o àṣà lè má bá báyìí lọ àwọn tí ò tó wa gan wọ́n ti wà nílé ọkọ wọ́n ti ń ṣàbíamọ ṣé bá ṣe wọn máa lọ ilé yìí ni àwọn náà ná dọ́gbọ́n tí wọ́n dọ́gbọ́n tó fi delay education wa. wo nígbà tèmi tijú bọ̀ ọ̀rọ̀ dáàdì dáadáa tí mo dẹ̀ rí àwọn nǹkan kan tí mo dẹ̀ rò papọ̀ mọ́ra wọn àfàìmọ̀ kí dáàdì má jẹ́ àwọn ọkùnrin tó máa ń fẹ́ bá àwọn ọmọ wọn lájọṣepọ̀ yẹn o. mo mọ nǹkan tí mo rí. Daddy. Ó wà ní yàrá. Obviously wọn mọ̀ pé mo máa wá sitting room bóyá yàrá ẹ̀ náà lò bóyá yàrá mi náà fẹ́ lọ àmọ́ ìgbà tí mo wá ká ọmọ ẹ̀ ṣé o ti tó wọlé lọ sílé kí ló ń ṣe ń pa lọ mo ṣe wọ nìkan ló sùn. Can you imagine sister mi wọ́n ní inú ilé báyìí òun la ṣe bí ń gbé tẹ́tí àdé máa sọ pé I want the best for you o mo fẹ́ kẹ́ kàwé yín jálẹ̀ o mo fẹ́ kẹ́ ṣe kinní kan wọn ò fẹ́ rí ọ̀rí ọkùnrin kankan pẹ̀lú wa kí ló dé àǹtí mi kí la fẹ́ ṣe a lè máa wò báyìí o we have to do something mọ́mí náà dẹ̀ rí bí nǹkan tó bá dì tábà bá wọn sọ́ọ̀sì yẹn wọ́n máa gbọ́n rí níbi pé wọn ò rí nǹkan tó bá dì nǹkan tí dáàdì ń ṣe ọ̀fíìsì nǹkan tó ń ṣe ò dáa. Gbàtẹ́mi ti try àti wò ó àní ẹni tí ta fẹ́ ṣe sí a máa rìn súnmọ́ àwọn tó ń ríta jù wá lọ ni. kò sí ìrò pé mo rójú kankan rí nínú. èèyàn kan lójú ìwé bíbá ẹ̀ fún wa wọ́n ní kí a wá fọ̀rọ̀ wa lọ yẹn.
ẹni ẹ sọ wípé kò sí any problem ta lè ní ta bá gbé débi báyìí pé máa bá wa solve ẹ̀ ìdí nìyẹn ta fi wá sọ́dọ̀ yín sà. Ifá ni ó ṣèyí òdi pẹ̀tẹ́lẹ̀ Ifá ni ó sọ fún yìí àwọn orúnmọlẹ̀ ni ó sọ fún rẹ̀ ẹ̀bùn ń gbọ́ kí lóhun tó ṣẹlẹ̀. ṣé bí bá ṣe jọ wà yìí ẹ̀gbọ́n tàbúrò ni wá ọmọ bàbá kan náà ọmọ ìyá kan náà ni wá. ẹ jọra náà. bẹ́ẹ̀ ẹ ṣe sà ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni wípé dáàdì wa wọn kì í fẹ́ ká bọ́kùnrin sọ̀rọ̀ wọn ò fẹ́ kí ọkùnrin pè wá débi pé a máa bọ́kùnrin sọ̀rọ̀ débi pé a tẹ̀ máa sọ wípé a ní ẹni tí à ń fẹ́ ìyẹn ló jẹ́ kí ká wà yín wá owó má ṣe tó yìí àìmọye ẹgbẹ́ wa náà ti mọ inú odó tó ń dọ̀rà sí ọ̀pọ̀ ọgbọ́n ti bímọ ìgbà tí ó ti wá rí bákan sáwa náà làwọn á bẹ̀rẹ̀ sí ní wò pé àmọ́ kí ló ń ṣẹlẹ̀ àti nǹkan tá a lè ṣe sí lọ́jọ́ orí yìí. ẹ wo kódà gan dájú àwọn dọ́gbọ́n wọ́n jẹ́ kí education wa kó slow. àwọn tájọ wà ní kíláàsì ní over the years nígbà yẹn gbogbo wọn náà ti ṣe tán ìmíì ti wà nílé ọkọ ìmíì ti travel out ọmọ wọn gan ti ń bímọ nílé ọkọ ẹ kò yé mi nǹkan tí dájú wa fẹ́ àgbọ́dọ̀ bọ́kùnrin ṣeré báyìí. ẹ wo ọ̀rẹ́ lásán ẹ mọ ọ̀rẹ́ kò rí kò sùn a lè ní àgbọ́dọ̀ bẹ́ẹ̀ níbọ̀dì ṣeré báyìí wàhálà ni níbi tá a dàgbà ẹ wo sìstá mi ẹ wo bọ́n ṣe tọ́ ń ní aṣẹ́ òkú ká wá ẹjọ́ I need help yín ní time yìí ẹjọ́ sáà bí mo kọ́ tẹ́ bá lè ṣe ẹ bá wa ṣe ẹjọ́ sáà. irú yìí gbọ́ ọ yẹ ẹ ti bímọ tán kan pàápàá kẹ́ ẹ máa ṣe fàájì gan ló yẹ kó kù. dáàdi wa jẹ náà gbá. ọ̀dà ẹ já bilẹ̀ léèrè ń bọ́ bá rí báyìí ẹ fowó lẹ ẹgbẹ̀rún kan. àǹtí mi. gbà gbogbo tẹ ẹ bá fẹ́ bèrè ẹ sọ sí. ó Ọ̀rúnmìlà àwọn ọmọ méjèèjì rèé o fara mi àgbọ́mìrègún ẹlẹ́ṣẹ̀ ọyán ìgbòmẹ́kùn òye bá a bá fẹ́ mọ lójú àríyàn làábàyè ní bàtà kélú tó fẹ̀ ìwọ́n láwó àwọn láwó èmi lọ́gbẹ̀rẹ̀ àgbàlagbà tó bá mọṣẹ́ jẹ́ oní ọ̀rán o wà báyìí ń lò gírí ta gbogbo èyí àgbàrá ire kò séwu ká má fòyà ire ìjèjì mọ́gbè wọn ò gbẹ́ nìkan ọ̀wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ń jórí eku ọ̀wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ń jórí ẹja ọ̀wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ń jòmí lólóògbìn ẹ̀yẹ́ mọ̀ bàbá ẹ wò mí ọ̀rọ̀ yóò dayọ̀ ṣe rí ogun tí ń bá yín jà yìí nǹkan kínkínní báyìí láti yanjú rẹ̀ omi àjẹpọ́n ilẹ̀ méjèèjì ó mú wa. omi àjẹpọ́n ṣebí ṣé ti táàpù dà ìtàbá kan ní àbúrò ìtọ̀ tẹ́ ẹ bá kọ́kọ́ jítọ̀ láì fọhùn séèyàn òun ní jẹ́ báwọn torí ogun rèé ogun ní dojúkọ yín ńgbà yín bá mú tọ̀ ń wá èmi ó pèlú gbogbo ohun tó yẹ ń pèlú sínú rẹ̀ a bá parí iṣẹ́ ogun yín bá ṣẹ́ bàbá yín ó gbà yín láyè kẹ́ ẹ lọ́kọ ogun ni a sì yanjú rẹ̀ ogun ó sì ṣẹ́ ẹ pẹ̀lẹ́. a máa gbé wá àti ìgbàwó àti. ilé ò ní tíṣú tán báyìí ó bá di láàárọ̀ ọ̀la ẹ ṣe ohun tí mo wí kẹ́ ẹ mọ̀ bọ̀. ládùn kó lóyìn kí má ṣàṣe dànù láàyè. mínímíní kó tọrọ kó tùbà fún mi kó túṣẹ́. ẹ mọ̀dé yìí ọ̀rọ̀ wáyé mi. iṣẹ́ yín rèé o ẹ gbọ́ mo ti yanjú rẹ̀ bó ti wà yìí omi àjẹpọ́n tẹ́ ẹ gbé wá mo fi parí iṣẹ́ o wọ́n gbé fún yín ẹ gbé lọ ní
kò sígbà tẹ́ ẹ̀ lè lò ó àmọ́ èèwọ̀ tí ń bẹ ń bẹ̀rẹ̀ ẹ jẹ́ kó jẹ́ àkókò tí ọwọ́ bá pa tí ẹsẹ̀ pa èyí ò já sí pé tẹ́nì kankan ò ní rí téèyàn kankan ò sì ní wọn gbà ṣùgbọ́n àwọn èèyàn máa lọ bí iṣẹ́ bẹ́ẹ̀ bá sì rí lò lọ́sàn-án ó lè jẹ́ lóru lẹ́nu. kó ṣáà ti jẹ́ ìgbà tí ó bá ti ò tẹ́nì kankan ò ní rí ẹ ṣe ẹ wà wọ́n gbogbo mi ẹ wọ́n sílẹ̀ lẹ́yìnká ẹ̀yin wọn kọ́ ṣáà ti kanlẹ̀ bọ́ bá ti kanlẹ̀ àwọn ọ̀run wọn lẹ̀ ti wọlé àwọn wà máa já èdè gbogbo èdè wọ́n mọ̀ tú ògùn ṣẹ́nu ṣẹ́gbọ́n ògùn ṣẹ́nu ẹ sáà ti jẹ́ kó kanlẹ̀ pátá èmi ni ó gbà nù. padà ẹja ṣe báyìí ẹnìkan ó lọ ra ọ̀rá dúdú wá tẹ́ ẹ fi gbé. omi àjípọn ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn ọ̀rọ̀ ayé mi kò tòrò kí n jèrè kó yẹ mi. omi àjípọn ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn ọ̀rọ̀ ayé mi kò tòrò kí n jèrè kó yẹ mi. iṣẹ́ mo fòwúrọ̀ mi ṣe kó dalẹ̀ aṣọ àlà mi káyé má tako sí káyé mi ládùn olóyè kí n má ṣàṣedànù láyé. iṣẹ́ mo fòwúrọ̀ mi ṣe kó dalẹ̀ aṣọ àlà mi káyé má tako sí káyé mi ládùn. Yeah, Michael. How are you? Fine. Kìíní tí a jọ discuss ẹ̀. Yes, sir. Máa fún ẹ lálẹ́ so that wà lè send ẹ̀. That's the corner! Sean! All correct. Mọ́mí Ìbídùn! Mọ́mí Ìbídùn! Ìbídùn! Àjọkẹ́! Sorry! Mọ́mí Ìbídùn! Sorry boss! Sorry boss! Better. Dájú Jọkẹ́, ẹni ìfẹ́ bá wa sọ̀rọ̀, àwa náà láti jókòó yìí. ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ sá. Ẹ̀wò, wọ́n ní òkú kì í fara pamọ́ fẹ́ni tó máa wẹ̀. Lóòótọ́ ni. Ìwé mímọ́ náà dẹ̀ sọ ó ní Ọlọ́run ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà. Ẹ wo òwe lówe lẹ fi ń sọ̀rọ̀ ẹ sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ ká mọ̀ nǹkan tàbí. Ẹ wo àmọ̀ràn kékeré kan ni mo kọ́kọ́ fẹ́ gbà yín. Ṣé rẹ́nikẹ́ni tó bá ṣẹ̀yìn ẹ dáríjì ọ́. ẹnì kankan tiẹ̀ wá ṣẹ̀ wá àbí ṣé mo ṣẹ̀ rárá sá. Kò sẹ́ni tó ṣẹ̀ wá. Kò sẹ́ni tó ṣẹ̀ wá. Èmi ṣẹ̀ yín. Kò possible dàdí. Mo ṣẹ̀ yín, mo ṣẹ̀ lẹ́dàá yín. ẹ lẹ́ni ẹ̀ ṣẹ̀ wá sá. Ṣé wọ́n? Jọkẹ́. Sá. Ìbídùn. Sá. Ọmọ Ìjọkẹ́. Dáàdì Jọkẹ́. Mo ṣẹ̀ yín. Ẹ dáríjì mi. Ẹ wò ó. Wọ́n ní tí ò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í déédéé ṣe. Báwo wá ni
ayọ̀ ló já sí mo kàn ní kí n sọ fún ẹni pé mo ti rí signal. Signal ti jáde. Kàdúpẹ́ lọ́dọ̀ lọ. So orúkọ mi dẹ̀ wà ń bẹ̀. Tèmi kọ́. Orúkọ ẹ bá wà ń bẹ̀ wá ti rí náà. Bí tó yẹ kórúkọ wájọ jáde ní náà. Mi ò rí ń bẹ̀ kódà wọ́n ti ní kí n resume sí Port Harcourt. Ó mọ̀ pé tó o bá ti lọ sí Port Harcourt yẹn tẹ́ ẹ bá ti dé báyìí promotion dé nìyẹn. Kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú mi? Asset mate ni wá náà. Wọ́n náà máa ní sùúrù ní tiẹ̀ náà máa kú dé. Ó ti yẹ kó jọ dé ní náà. Irú kí ni gbogbo ilé? Ó yẹ kó jọ dé ní. Tiẹ̀ náà máa dé ojúló kọ̀ọ̀kan ẹ̀ ó wá ṣe sùúrù díẹ̀. So mo rò pé mi dẹ̀ gbọ́dọ̀ rí nǹkan bẹ́ẹ̀ kí n má jẹ́ kó gbọ́. Lọ náà lè fàdúrà ràn mí lọ́wọ́. Tẹ́ bá lọ ní ìsìn, tẹ́ bá dé, ẹ gba promotion yẹn. Kí another course fún promotion mi tó tún jáde. Ó lè tó like 3, 4, 5 years. Ojú ló ń kún ẹ kò sí tọ́lọ́run lè ṣe àsìkò kálukú ní kọjá ẹ̀ ṣó ti yẹ so kó o fi àdúrà ràn mí lọ́wọ́ dáadáa kémi náà ṣàṣeyọrí lọ. Ìwọlé kí n kú gbé ẹ. Ọ̀rẹ́ má worry. Máa take bike. Kí ló dé? No, má worry. Máa pick bike. Tó ṣe jẹ́ nìyẹn ṣá ṣe náà dé Go take care. ó ṣe ọ̀rẹ́ mi mi gbọ́dọ̀ má jẹ́ kí. Omi àjípọn ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn. Bàbá ẹ jọ̀ọ́ ẹ gbà mí ẹ sá gbà mí. Ẹ wo. Bá ti dọ́dọ̀ mi gbogbo nǹkan tó bá rú lókè láyà rẹ̀ jẹ́ kó wálẹ̀. Èmi aládàbí àgbọn ọ̀tá kùrùkùrù dalẹ̀ láàmú. Gbogbo nǹkan tó bá ti bá dọ́dọ̀ mi bá fọkàn ara rẹ̀ balẹ̀. Ó ti di ṣíṣe. Má gbé nǹkan kan tó ga sọ́kàn rẹ̀ rárá torí òdì àtọ́jú àdáni mi. Mo lágbára lójú ìṣẹ̀ṣẹ̀ àwọn bàbá mi. Bàbá ṣe rí léyìí ó lágbára jẹ mímí lọ. Ẹ ṣe. Ó ti pẹ́ ní ọdún bíi 3 sẹ́yìn tá a ti ń retí signal wípé ká lọ fún kọ́ọ̀sì promotion yẹn pẹ̀lú àwọn tí àjọwọ́ṣẹ́ sọ́jà gbà kan. Ó rí promotion tó bá jẹ́ yùn ní mẹ́nu kó ń bẹ̀rù ó rí promotion. Ṣùgbọ́n signal ti wá dé báyìí orúkọ mi ò sí lórúkọ tí ó jáde ṣẹ́rí tó tiẹ̀ wá ṣe bábábárí ẹ̀ ní pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tó jẹ́ pé èmi ni mo lọ wọ́ wípé wá kí ẹ̀ka tó fi ẹ̀ líìsì síṣẹ́ sọ́jà orúkọ ẹ̀ jáde orúkọ mi ò jáde wọ́n lọ sí Port Harcourt láìpẹ́ wọ́n máa gba promotion ránkì tí mo wà náà ni máa wà kí ránkì míì tó tún kí kọ́ọ̀sì míì láti fún promotion tó tún dé ó lè tọdún 3 ọdún. Mẹ́nu kó ń bẹ̀rù ó ti ju gbogbo wọn lọ ó ti ní promotion. Kí ni wí fún ọ? Ẹni mo ní promotion. Àyídáyídà láàṣẹ. Àyídáyídà láàṣẹ. Gbogbo díndín tí ń bẹ lára wọn pátápátá wọn gbà wọn gbé sórí rẹ̀. Ọmọ inú àtàrí a kó sínú ẹ̀pọ̀ ẹ̀pà. Ọmọ inú ẹ̀pà a kó sínú ẹ̀pọ̀ àtàrí. Ọgbọ́n báwọn. Fọkàn ara rẹ balẹ̀. Fọkàn ara rẹ balẹ̀. Ọ̀rẹ́ rẹ̀ hùn. Òun ti rí tiẹ̀ gbà lọ́dọ̀ tèmi báyìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Nǹkan kan sólókù tó ṣe. A pa ìtọ̀ obìnrin méjì tí ò tí ì lọ ilé ọkọ a papọ̀. Ó dùn bàbá ṣé àwọn obìnrin tẹ̀ ń sọ yìí tí mo bá ń bùtọ̀ wá ṣé kò sí nǹkan tó máa ṣe wọ́n. Kò sí nǹkan kan tí ó ṣẹni kankan. Wọn ò ní ṣàìsàn wọn ò ní kú kò sí nǹkan kan. Rárá o kò sí kú lójú wọn kò sí kú lójú wọn. Ó dà á ṣe é ṣe bàbá máa wo tí máa ṣe sí mo dé tán bàbá. olúmọlúmọlúfẹ àjànáfẹ ẹ kú ọ̀rọ̀ ẹ̀yin ìyá mi o ẹ̀yin lọ́nà kẹrọ nàná ẹ̀yin lẹ́ni ewé òyìnbó kì í hunlẹ̀ ń gba gbogbo oore tí ń bẹ lára dàpọ̀ fún ìwọ Àjàyí egbe ataroro ojúmọ́fẹ́ abàgádàgodo wọ̀ erí pé mọ̀rúmọ̀lúwọ̀
ó dìndín làkọ́kọ́ jẹ kòkòrò inú igi. Ẹ parada. Ìtọ́ tí Àjàyí gbé wá ní bẹ́ẹ̀ Ọwọ́ bàgádà gbọdọ̀ wọn, aláwọ̀ egun, aláwọ̀ ajínigbé tí ọwọ́ bàgádà gbọdọ̀ wọn. Hello. Àyìn Àjàyí èmi náà ni. Páńgbé ti ré. Ó ti bọ́ sójú ẹ̀. Owó ti dé kọ́ ọmọ mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ nú owó báyìí ni. Wọ́n ṣe ń parí iṣẹ́ báyìí ní kánkán lè wé iná jó mọ wàràwàrà lọ́mọdé tó kó èsì sí bọ̀. Òjò lóró náà mú gi òjò lóró tọ́ múlẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ń bá ọ sọ̀rọ̀ yìí ni wọ́n máa ṣe. Takẹsẹ̀ níṣẹ́ lálẹ́ tí òkú tó lókun ṣẹ̀ṣẹ̀ níṣẹ́ lóde ọjọ́ òrò kété bá bálẹ̀ sọ nílẹ̀ gbọ́. Wọ́n á yóò ti ń ṣe bá máa gbádùn yọ. Ẹbọ rẹ ti fún ẹbọ rẹ ti ti dà. Èmi la ò ní yọ̀ sí. Èmi la ò ní yọ̀ sí. Bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní yọ̀ sí. Bàbá, mo wá dúpẹ́ ni. Mo dúpẹ́. Ó ti rí bẹ́ẹ̀ o. Orúkọ mi ti jáde o. Ọ̀rẹ́ mi tẹ́ sọ yẹn, òótọ́ dé o. Orúkọ ẹ̀ náà fàyọ̀ náà fi tèmi sí. Ló wá ń bá mi pé báwo ló yẹ kò yé mi náà o. Iléeṣẹ́ àmì ni kó lọ bá sanwó. Ẹ ṣé mo dúpẹ́. Bá sọ fún ọ pé mi jóná, sọ fún mi pé kí n lọ rè ké irú ẹ̀ wá. Ṣé mọ̀ pé a máa ń ròyìn ìkà, a máa ń sọ̀rọ̀ ọ̀kà lóríṣiríṣi ní gbogbo ìgbà. Ìyẹn lèmi náà ṣe kí n wá dúpẹ́ èyí olóore o. Ẹ ṣé bàbá. Olódùmarè ní ká dúpẹ́ fún. Torí mi ti mọ̀ pé oògùn tá a sà tí ò jẹ́ ewé ilẹ̀ ní òpè. Ewé pé síbẹ̀. Ẹ ṣé bàbá. Wá yìí ní sẹ́tọ̀ ṣe o. Àwọn ọmọbìnrin méjèèjì tó gbà tọ́ wọn. Wọ́n tọ́jú wọn dáadáa o. Má jẹ́ kí n kankan sí wọn. Kékeré nìyẹn. Nǹkan kò ní ṣe wọ́n. Nǹkan ẹyọ kan so náà ló wá kú báwọn. Inú ọkàn rẹ̀ sì ni yóò ti máa ṣiṣẹ́. Ọgbọ́. Ó lówó púpọ̀ gan. Ó mọ̀ lówó púpọ̀. Ó lówó débi pé àwọn ará ilé rẹ̀ ọkọ̀ ha. Èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. Lẹ́nu iṣẹ́ rẹ̀ yàtọ̀ sí ipò oyè tó wà. Ẹ̀bùn ńláńlá towó ńláńlá wọn mọ̀ wá gbé ká ọmọ. Bẹ́ẹ̀ ni àtẹnitọ́ ọmọ. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé bàbá. Kọ́ ọmọ wa tọpinpin wọn dáadáa. Àwọn ọmọbìnrin méjèèjì tó lò tọ́ wọn. Bẹ́ẹ̀ni. Wọn gbọ́dọ̀ lọ lé ọkọ o. Bàbá kí lẹ ń sọ? Àwọn ọmọ mi ni mo lò. Bá mo ṣe wá fẹ́ ṣe tán fi ní lọ lé ọkọ. Kò sí mo fẹ́ ṣe tèmi bá ní mi ò gbà kan lọ. Ìyàwó ń kọ́, àwọn ẹbí mi ń kọ́. Ìwọ ló mú lọ́kùnkùn náà. Bàbá ẹ wo ń ta bá lè ṣe ni o. Ń ta bá lè ṣe sí ni Ṣé ń ta lè ṣe? Àfi tó o bá ṣe tán láti kú. Tèmi bá mi. Ẹjọ́ torí Ọlọ́run bàbá, ẹjọ́ torí Ọlọ́run. Ẹjọ́ torí Ọlọ́run. Tẹ́ bá lè ṣe ẹjọ́. Mo rò pé a lè ṣe o. Ẹ bá mi rò. Àjàyí. Bàbá. Kò sí nǹkan kan tá a lè ṣe. Àfi tí wọ́n bá dá ọ padà sẹ́yìn pátápátá tọ́ mọ bẹ́rí fún sájẹ́ǹtì. Dádì! Ẹ ṣe nǹkan tó tó yìí, dádì! Dádì Jọkẹ́! Dádì Jọkẹ́! Ìrọ̀lẹ́ mú wà níkà o, kò yẹ ká gbóòrò aṣẹ́bí. Mo sọ náà, mo wí pé báwo náà bó ṣe máa tó kọ̀lọ̀tọ̀ báyìí tó máa sọ pé kò títà tí kò láti nọ́kọ̀. Láwọn ọmọ tó jẹ́ pé ọmọ ọ̀sìn ìgan tọ́mọ bá tó yìí lákàtà òbí
òbí gbọ́dọ̀ máa sọ fún ọmọ yẹn pé ẹ lọ mọ́kọ wá bá a ṣe ń sọ ẹni rárá ẹni bẹ́ẹ̀ kọ́ ẹni kò tí ì tásìkò àṣẹ torí nǹkan tẹ́ ẹ ṣe ní kò ì tásìkò ẹ fi èrú gba àbùkún mo ṣe ṣẹ́yìn tí wàá gbàgbé ni tó bá jẹ́ pé yóò lo ọ̀nà tí ẹ lò yìí bóyá ẹ bá ti ní nǹkan jù báyìí lọ àti wípé àti kọ́mọ yín pé ẹ máa lówó ni àmọ́ ẹ ti kọ́jú jẹ lẹ́dàá yìí lọ ẹ ṣàkófì tí ẹ fi kó báwọn ọmọ yìí. Sọ̀kòsọ̀kò fara rẹ̀ fòkò sọ. Ẹni kánjú wáyé fara rẹ̀ fún dààmú o. Ọ̀sán gángan la gbọ́ kó àrọ́. Àwo ń padà sájúlé ọ̀run. Àwo ń padà sájúlé ọ̀run. Àwo ń lọ. Bó ológun àyà máa jàyàn kó tọkùnrin gidi má relé ikú o. Ilé bàbá wo ó léwu. Eruku padà o. Eruku padà o. Eruku padà. Eruku padà o. Eruku padà o. Kókókó làárọ̀ fàbítì. Eruku padà o. Ẹ̀yin èèyàn nítorí owó èèyàn ń ṣiṣẹ́ bíi wọ́dà nítorí owó kan náà ni ẹ jẹ́ ká ṣọ́ra. Ẹ̀yin èèyàn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí ayé fẹ́lẹ̀ o. Àtúbọ̀tán wà lójú kẹjà ronú. Àwo ń padà sájúlé ọ̀run. Àwo ń padà sájúlé ọ̀run. Àwo ń lọ. Bó ológun àyà máa jàyàn kó tọkùnrin gidi má relé ikú. Òjò dá. Ẹ̀yin onílé ìdá. Ojú àwọ̀ pé ẹ wá gbọ̀gbẹ̀jọ àwa. Làpẹ́ ìwọ́ pé ẹ wá gbọ̀gbẹ̀jọ àwa. Ìlú Òṣùgbó fọ́tápà wọn gbọ́. Omele akọ́ ń fọlá kàmbáyà. Ẹnì ṣó nílé Àjàyí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ gbiná. Àròtà tí ń tàró bọ̀. Eléré ayé fẹ́ bèrè èrè ọ̀run. Òkú wà lókù rẹ̀. Onílé ìmọ̀ ní ẹgbẹ́ ọ̀nà. Òkú bàbá yín tó kú sínú ilé òun. Òkú awo ni. Ó dàbí pé mix up ti wà. Bóyá bíbá ìkọ́lẹ̀ ń bọ̀. Ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá yín sọ fún yín nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní sọ fún yín létí inú ti ń gbọ́ títí tó ìdébi tó ń ò ti já lẹ́nu rẹ̀ mọ́ tó ìsọrí nù gbogbo ẹ̀ pátápátá làwọn ń gbọ́ ire rẹ̀ ti ré bọ́ lórí ìkọ́ àdàfún rẹ̀ ti rọrùn òkú rẹ̀ àwo lónìí. Omi àjípọn ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn ọ̀rọ̀ ayé mi kò tòrò. Ọmọ Bọ́lájí bàbá ọjọ́ ìní ọjọ́ ọpẹ́ ni ká dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run inú mi tiẹ̀ kọ́kọ́ dùn náà wípé o lose ọmọ alálùbáríkà báyìí. Mo èmi fúnra mi dúpẹ́ lọ́wọ́ yín sir because tí mi ò bá ní parọ́ inú mi fúnra mi dùn pé mi ò lose it because ó jẹ́ nìkan tí mo love gan but kí n má parọ́ sir ohun tí dáàdi ẹ̀ fojú mi rí òun ló ń lọ lọ́kàn wọ́n nà mí gan ní sáà ok ẹ sà kì í ṣe pé wọ́n nà mí wọ́n lù mí. Pẹ̀lẹ́ torí on behalf of her èmi fúnra mi
mo tún ń bẹ̀ẹ́ wọ́n bá pè kíní kan ní ìyàwó ìyá tá a jẹ níwò jẹjẹjẹjẹjẹ tí kò tán bọ̀rọ̀ wọ́n ń pè níyàwó kò sẹ́ni tó máa bí tí kò ní rí wí ok after bàbá náà ni kò sí mọ́ yẹn sí ọmọ náà ló takú ló ní ojú ó sì wà lára ẹ̀ kí ló fẹ́ ká ṣe. Though, sir, truth be told, èmi fúnra mi love ẹ̀ gan. Ẹ sà, mi láti ìgbà tí mo ti ń dọ̀jẹ́, èmi náà mo kàn ń lo gbàǹkó ní nǹkan easy o, but nǹkan tó ṣẹlẹ̀ yẹn no now, mi big boy. Wo bí ìyàwó mi, ọmọ mi kì í sọ lọ́tí tẹ́lẹ̀ o, torí tiẹ̀, ó sì dún ní bíà, ó dẹmọ ní o. Ẹ̀yin tẹ̀kọ́sùn mi ni mẹ́rin ni mi bá mú. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Má bínú. Ojú tèmi náà kúrò lára ẹ̀ lóòótọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ because bó ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ṣé mo ṣe tún máa fi bí mo ṣe rí mo ṣe máa wọ́kùnrin kan kiri ni má bínú. Àwọn tẹ́sán ti yé mi sá. Òun náà ti sọ ń sìn ó ní mọ́mí òun ti sọ wípé kóun bá ẹ sọ̀rọ̀ kẹ́ ẹ wá yọjú sáwọn ẹ jọ lọ yọjú sí mọ́mí ká mú ọjọ́ introduction then jẹ́ kí n sọ fún ẹ ìgbéyàwó eléyìí ìgbéyàwó aláriwo gidi gan ni o. Máa pariwo jù máa jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé ṣó tán yín o. Ẹni tó torí ẹ̀nà mi jọ sí. Ẹni tó ọmọ tó ń nà lọ́jọ́ sí ló ti wá padà di ọkọ ìyàwó yìí. Kò sí pílẹ̀ bàbá thank you very much. A dára fún yín. A dára fún yín. Àmọ́ ṣe ti rí nǹkan tí bùkún mi ṣe báyìí. Ṣe ti rí nǹkan tó máa ń ṣe ń gbà mí tó jẹ́ pé ó máa ń jẹ́ kí inú bí mi. Àwọn náà lọ ní ká máa bọ̀ ń bì báyìí. So ẹ lè mú wa lọ sọ́dọ̀ olórí ẹbí, a lè lọ gbọ́ ọmọ kí wọn. Ó ń bọ̀ àbí ohun tó ní kẹ́ ẹ wá bí ṣùgbọ́n mọ̀ pa ń lọ bí kan ló fi ní kẹ́ ẹ wá sọ́dọ̀ mi ó máa tó dé ṣe sùúrù ṣùgbọ́n ọkọ mi adégbélé bá. Ẹ ǹlẹ́ o ṣàlàáfíà ni ìyá mi ẹ ǹlẹ́. Lóòótọ́ ni mo mọ̀ pé ẹ mọ̀ mí mà IBK ni mo béèrè mà. Láti bò ó. Àtayépé ni mà. Ayépé. Ayépé. Àbẹ̀rẹ̀ ló wá ní ìgbà náà lọ́jọ́ náà lọ́hùn tẹ́ ẹ fa ọmọ mi lé ọlọ́dẹ lọ́wọ́ tí wọ́n lù lálùkì láì ṣolè irẹ́ ni ó lè tún lórí lẹ́yọ̀ tí wá wá. Mọ́mí ẹ má bínú mo mọ̀ wípé ó tó bẹ́ẹ̀ kẹ́ bínú ẹ̀bọ̀ kò kí n ṣe fault mi ṣe rí dádì àwọn náà da gbogbo ẹ̀rú mo dẹ̀ try gbogbo possible best mi láti má jẹ́ kán tí ẹ fi ajá bí nǹkan kan máa ṣe é bọ̀ kò sí nǹkan tí mo lè ṣe sí i ṣe wá rí dádì tó dá ogoro gúdù yẹn lẹ̀ dádì ti filẹ̀ ṣaṣọbúra. Ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á foríjì wọn ó bá yẹ kó foríjì wọn ó bá dẹ̀ mọ́rú ẹjọ́ tó máa dá àwọn ìdájọ́ wọn ti bẹ̀rẹ̀ náà nìyẹn kò sí nǹkan téèyàn ṣe tó mú jẹ láyé yìí nígbà tẹ ọmọ mi wá ẹ wá mo dẹ̀ sọ tó lọ́jọ́ náà bó ṣe nífẹ̀ẹ́ tó ló fi gbéra ló fi wá sọ mú mi ìsúnmọ́jú nulẹ̀ tí wọ́n wá ń kí ọmọ mi tó lù lálùkì lọ́hùn tó ń kì í mọ́lẹ̀ bíi pé ó lè gan ìwọ̀nba náà lù mọ́ nígbà Ọlọ́run dẹ̀ ti lè yọ nínú ẹ̀ tí mo ti dúpẹ́ fọlọ́run tọ́lọ́run ò gbẹ̀mí ẹ̀ tí mo dúpẹ́ torí mi ìgbà Ọlọ́run dá má jẹ̀mí pé máa fojú sunkún ọmọ tọ́lọ́run bá mi kó yọ òun rèé ṣe ẹtúrílẹ̀ ṣe rẹ́nu ọkọ. Ẹ mí pé ìyàwó IBK àtọmọ ẹ̀ lélẹ̀. Bẹ́ẹ̀ ni torí pé ó ti dáríjì ẹ̀ ó ti yọ̀ǹda Ọlọ́run wá bá mi ṣe léè fún ìyàwó rẹ̀ ọmọ rẹ̀ kí ló tún kù ó ti dáríjì ẹ̀. Ẹ rọra àǹtí ẹ pẹ̀lẹ́ kùn mọ́mí ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ ẹ́ mo mọ̀ kó. Kí ló dé àǹtí yìí kí ló dé ẹ ṣàgbọ́ pé wọ́n sọ pé ó ti bímọ ó ti níyàwó àbí ọmọ rẹ̀ rí bó ṣe jọ kí lè ṣe ń dúró dè máa lọ. Ọkọ mi gan ti dé kọ́ ṣòro báyìí tí nǹkan jí tó mi ṣòro lóde. Ó máa fẹ́ ó máa ń jẹ́ kí inú bí mi gbà mí ọkọ mi. Ọkọ tèmi nìkan àlejò rẹ̀ àlejò rẹ̀. Màmí báwo lẹ ṣe kí ló ṣe? Kí ló wá ṣe? Bẹ́ẹ̀mi náà ṣe rè nìyẹn. Sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ń ṣẹ̀bi mi dádì ló fà á mo dẹ̀ try láti jẹ́ kán reason sí lálẹ́ yẹn bọ́ bí dádì ṣe ń ṣe yẹn òun ní ṣàjọ nítorí ṣòro dádì tó wá dá ogoro gúdù yẹn lẹ̀ dádì ti kú báyìí. Ìyá Ọlọ́run àforíjì má sùn mi láìkẹ́ náà jẹ́ kí n sọ fún ẹ ṣé tó bá jẹ́ pé nírú ọjọ́ yẹn tó rí mi lóru yẹn tó deny mi fún àwọn ọlọ́dẹ yẹn
tó bá jẹ́ pé báwọn ọlọ́dẹ yẹn ṣe mú mi lọ kì í ṣe pé Ọlọ́run bá mi da èdè àwọn ọdẹ yẹn níbi tí wọ́n ti lù mí tí mo fi rí àyè escape ṣé o mọ̀ fún apá mi ni now tó bá jẹ́ pé o ti wá gbọ́ ìròyìn pé wọ́n ti pa mí jọ ta ló fẹ́ wá bá lónìí. wọ́n ní kò sí ní tẹ́ tó fẹ́ ga kú sí mọ́ ẹni ganuganu ti ẹ̀ ńlẹ́ o tó ẹ kí lè yá mi àti àwọn àgbà. Omi àjípọn ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn. Ọ̀rọ̀ ayé mi kò tòrò kí jèrè kó yẹ mi. Omi àjípọn ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn. Ọ̀rọ̀ ayé mi kò tòrò kí jèrè kó yẹ mi. Iṣẹ́ mo fòwúrọ̀ mi ṣe kó dalẹ̀. Aṣọ àlà mi káyé máa tako sí. Káyé mi ládùn olóyè kí n má ṣàṣe dànù láyé. Iṣẹ́ mo fòwúrọ̀ mi ṣe kó dalẹ̀. Aṣọ àlà mi káyé máa tako sí. Káyé mi ládùn olóyè kí n má ṣàṣe dànù láyé. Mínímíní kó tòrò kó tùbà fún mi kó túṣẹ́. Ọ̀rọ̀ ayé mi kó tòrò bí omi òwúrọ̀ omi àjípọn. Mínímíní kó tòrò kó tùbà fún mi kó túṣẹ́. Ọ̀rọ̀ ayé mi kó tòrò bí omi òwúrọ̀ omi àjípọn. Omi àjípọn ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn. Ọ̀rọ̀ ayé mi kó tòrò kí jèrè kó yẹ mi. Omi àjípọn ti tòrò tó máa lọ́lọ́ tí kò lẹ́gbìn. Ọ̀rọ̀ ayé mi kó tòrò kí jèrè kó yẹ mi. Iṣẹ́ mo fòwúrọ̀ mi ṣe kó dalẹ̀. Aṣọ àlà mi káyé máa tako sí. Káyé mi ládùn